Atawẹwẹ ò lérò bóyá mo lè sọ ní gbangba. This is one bitter experience tó jẹ́ pé tí n bá rántí because there was a year tẹ́ pé I lọ play l'Abidjan. Àlàǹkèrè. Nǹkan tí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn fans olórin tó bá ń sọ nípa wa tá à ń tẹ̀lé àwọn ọ̀gá wa yìí kò ń dùn mọ́ mi nínú. ẹ dárúkọ àwọn olórin tẹ́ ti gbẹ̀rin fún. Bàbá gasket máa ti bọ́ọ̀nù. Tẹ́ bá kà. Kò sí olórin bó tẹ̀ jẹ́ 1 minute péré ló kọ tí mi ò tí ì gbẹ̀rin sórí ohun wọn yàtọ̀ sí. Àlàǹkèrè. ṣé rí nǹkan méjì kan wà tí ò ṣẹlẹ̀ rí lágbolé fújì. Kí ni ò ṣẹlẹ̀ rí? ìjọ yẹn mo ṣọrin birthday kan fún Paso bó ṣe wá wò bá pọ̀ ní ta ló kọrin mú ni èmi ni mo kọ́ sà ìwọ ló kọ́. olóyè kan kọ onítọ̀ ọlọ́ kọrin sí mi lẹ́nu látòyè ògbọ́n ohun tó wí onítàn bá bí ẹ̀rẹ̀ ìmísí yẹn náà kàn wá ni mo kàn ní ajá máa jó ọmọ ṣọba lójú tán bá bí ẹ̀rẹ̀ máa lọ bá wọn wá. Àlàǹkèrè. ṣé mo pé Alhaji Saheed Òṣùpá Atawẹwẹ Pasuma Taye Currency Rẹ̀mí Àlùkò Òbésèrè pẹ̀lú Ṣẹ̀fí Àlàó wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n wà nínú ẹgbẹ́ Focus yàtọ̀ sí ẹgbẹ́ Fuji musician. ṣe rí tí orí àwa tá à ń bọ̀ torí wa bá sẹ́ẹ̀tì dáadáa ó yẹ ká mọ̀ wípé. ayé fẹ́ parẹ́ ń sìn kán wá ní kẹ́ ẹ tẹ̀lé olórin kan lọ sọ́run alẹ́ máa múnú gbogbo àwọn onífún. ẹ sà ṣe rí. àtàgbà àtọmọdé kájọ máa gbẹ́tò yìí o. ẹ káàbọ̀ sí orí ètò Àlàǹkèrè lónìí. ara kì í tán nínú alára ọ̀nà ara tuntun ni ètò yìí tún fẹ́ gbà jáde lónìí. àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan wà. àǹgẹ̀rẹ̀ ẹlẹ́sẹ̀ kan wọ́n ní kàkà kó ṣubú ara ló ń dá. ṣé rí ẹni tí mo gbà lálejò lónìí fẹ́ẹ́ jẹ́ pé kò sí olórin náà nílẹ̀ Nàìjíríà lónìí tí ó jẹ́ gbajúmọ̀ tí ẹni tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yóò ti gbèrin fún rí. níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n máa ń dúró gbèrin ni ẹ jẹ́ ká ṣe íńtábíù tiwọn lórí ìdúró. nínú ìrírí kan tí wọ́n sọ fún mi wọ́n ní àwọn àti Atawẹwẹ tó wà pẹ̀lú wọn sìn wọ́n láwọn ti ṣeré kan láti táìwò lẹ́lẹ́ bẹ̀rẹ̀ play yẹn náà sọ. ìdí òru ni 2018 nìyẹn ó sì kànìgbà tó máa yẹ mọ̀ pé ó sì carnival so 2018 so ọ̀sán la máa ń ṣe tẹ́lẹ̀ but níjọ́ yẹn òjò rọ̀ láti ọ̀sán yẹn tó yẹ ká ti bẹ̀rẹ̀ òjò rọ̀ títí di nǹkan bíi 15 after 11 lálẹ́ so gbàdúrà ìdá after 11 tójú yẹn dá yẹn a kàn bọ́ sórí stage ni so abẹ̀rẹ̀ ṣọ́ yẹn ní 11:30 ní alẹ́ ẹjọ́ yẹn a stop rárá títí di tó 9 láàárọ̀. so ẹ lò bíi 8 hours lórí ìdúró. bẹ́ẹ̀ ni sà. so tá a bá lo 1 hour bí kò jẹ́ tuntun. rárá sà ẹ jẹ́ ká dúró mọ́. even àwọn tó ń lọ ẹ mọ̀ pé àìsàn iléyà mọ́jújọ́ iléyà ni àwọn tó ń lọ yídì gan wọ́n ti ń bá wa lórí stage. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni Adéjùmọ̀ Akínọlá Anuoluwapo Olasunkanmi tí gbogbo ayé mọ̀ mí sí Àánú Àgbela. Àánú Àgbela. mo kàn wo ṣàkún kínní yẹn because ó ti pẹ́ náà téèyàn ti ń gbèrin bọ̀ but ẹ̀mí yẹn náà kàn sọ fún mi níjọ́ yẹn ni pé elégbè onílù ìwọ náà àwọn onílù kan máa ń pera wọn lálùlànà àwọn wáyé tí ìwọ náà kúkú máa pera ẹ̀ lágbèlà so bẹ́ẹ̀ mi ẹ̀ sọ fún mi níjọ́ yẹn báyìí mo kàn twist ẹ̀ ni pé látẹ̀ni lọ o Àánú Àgbèlà ni mo fẹ́ máa jẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lájọ́ tí mo ti ń já Àánú Àgbèlà yẹn ẹ mọ̀ pé ẹ̀yin bàbá wa náà lè sọ pé orúkọ máa ń roni àpèjẹ́ dẹ̀ máa ń yẹ èèyàn kó tó ṣe bí òwe sà mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé látìgbà tí mo ti ń já Àánú Àgbèlà yẹn kò dúró mọ́ àìmọye àwọn tó ń kọrin náà tí wọ́n la kí dẹ̀ ṣe pé bí àwọn ọmọ ọkọ bẹ́ẹ̀ lára àwọn onílù náà tó jẹ́ pé wọ́n lù ú tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ ká ṣe lásán bẹ́ẹ̀ lára àwọn elégbè náà àìmọye àwọn tí mo bá níwájú àìmọye àwọn tá a jọ wà. Bàbá there was a time tẹ́gbẹ́ mo ti sá ní studio rí. bẹ́ẹ̀ ni sà. ta ló ń ṣiṣẹ́ lọ́wọ́. iṣẹ́ wọn ṣe 100% Paso àti Ṣẹ̀fí Àlàó lọ́dún yẹn lọ́hùn àwọn àgbáwo méjì Démọ́lá Adélakùn àwọn ni wọ́n produce iṣẹ́ yẹn lọ́dún yẹn lọ́hùn ní Good Mind. ọ̀rọ̀ tí mò ń sọ yìí á ti lé 20 years. Wow. ìgbà yẹn ìjọ yẹn jẹjọ Thursday so wọ́n fẹ́ báǹdì Joytown bomb ní ọjọ́ Friday so wọ́n fẹ́ sáré ṣiṣẹ́ yẹn ní ìrọ̀lẹ́ ìjọ yẹn ìrọ̀lẹ́ Thursday mọ́jú 12 jọ Friday but Adélakùn wá sọ fún mi jọ pé àánú kì í má lọ o wípé mo máa bá àwọn Paso ṣe iṣẹ́ yẹn o nígbà yẹn o but àwọn tó wà lórí ìjókòó nígbà tó jẹ́ àwọn àgbà wo elégbè bàbá wọn lọ fà àwọn bíi Lukman at 40 Túndé Aralamọ tó ń gbérin fún Wasiu Ayinde Ṣékélé àwọn náà wà lẹ́yìn Wasiu Ayinde ń sìn pẹ̀lú bọ̀dá Samson Òròkì àwọn náà ń gbérin fún Ṣínà Àkànní nígbà yẹn pẹ̀lú bọ̀dá Túndé Elégbé Àyùbá
so gba tí Démọ́lá Adélakùn wá sọ fún mi pé àánú máa ti lọ pé màá bá wọn gbérin nínú iṣẹ́ 100% Alhaji Shefala pẹ̀lú Jíbọ́lá Pasuma àwọn ọ̀gá wa mo wá pé wọ́n lọ kí ni mo fẹ́ gbé láàrin àwọn bàbá àgbà márùn-ún bàbá Musa kúrò ní studio ni ẹ mọ̀ pé Máfolúkú lèmi ń gbé adẹ̀wà ní Gold Mine nígbà yẹn ní Nepa Groove so ẹ̀yìn àdúgbò yẹn kẹ̀dẹ̀rẹ̀ kò jìnnà sí Máfolúkú tí mo bọ́ sẹ́yìn ọ̀dọ̀ àwọn ẹ̀yìn inú àdúgbò yẹn báyìí tí mo mú mọ́tò báyìí bàbá ẹ mọ̀ pé phobia nígbà yẹn ẹ̀yin àgbàlagbà lẹ́sọ̀ pé tọmọdé ò bá débi ẹ̀rù so mo ti ń ṣiṣẹ́ studio ńgbà yẹn o at least mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé mo ti ń gbèrin ní studio at least I started from 1999 pé mo ti ń gbèrin ní studio bẹ́ẹ̀ nígbà yẹn mo dẹ̀ ti ń kọrin fúnra mi náà before then but mo ń gbèrin ní studio náà nígbà yẹn náà. ìyàtọ̀ wà nù ká gbèrin nù studio àti ká gbèrin live. ọba ẹ̀sà ó yàtọ̀ ṣé rí ìyàtọ̀ tó wà nínú ká gbèrin ní live lórí stage èèyàn lè dá ní live lórí stage kó má dá ní studio nítorí pé àwọn ohun téèyàn fi ń gbèrin ní studio ó yàtọ̀ sí ohun téèyàn lè fi gbèrin lórí stage. ibi ohun tẹ́ sọ yẹn elégbè ní ẹ fún mi ní example live ẹ fún mi ní example studio. ẹ mọ̀ pé àwọn example wọn live kan wà tẹ́ pé a lè dáṣà tó ń wà ṣẹ́tígẹ́ẹ̀tì pé kíní kan ló ṣe mọ̀ mi tí n bá ní kí n máa ẹ mọ̀ pé kò fi bẹ́ẹ̀ sí lùm bí ṣe dẹ̀ mọ̀ pé tó bá yẹ pé orin ń sìn orin kíkọ ló ṣe dáṣà capella fún ègbè ò ṣe dáṣà capella fún so orin ló ń direct ègbè so tórin bá dẹ̀ ṣe wá lègbè náà ṣe máa tẹ̀lé ṣó ti yẹn sà tí n bá ní kí n gbèrín sìn kò lè dùn tó bíi pé ẹ mọ̀ pé ègbè orí stage iṣẹ́ pàfẹ́lẹ̀ iṣẹ́ studio kàríà ńlá ni àkànlè kankan bọ́ sínú studio ní kakọ̀ sọ pé à ń gbèrín àwọn engineer yẹn wọ́n tún máa ń ṣe nǹkan kan tó bá rí i pé elégbè olórin yẹn ò dáa wọn ò dẹ̀ ní fẹ́ bójú elégbè olórin yẹn jẹ́ tó bá ti wá sí studio wọn á ní kó gbèrín tó bá ti gbèrín báyìí tínú ẹ̀ ti dùn pé yes òun ti gbèrín tó ti lọ báyìí má kàn ara yọ ohun ẹ̀ kúrò ni so àwọn elégbè tán fẹ́ pè tó wọ́n pèsè wọn ni náà bá bọ́ bẹ́ẹ̀. torí iṣẹ́ kàbákà yẹn ẹ̀yin lè ṣe náà. bẹ́ẹ̀ ni sà. kí lè rí síṣẹ́ yẹn náà. ẹ sà ṣe rí inú mi máa ń dùn tí iṣẹ́ bá ní àlùbáríkà ṣe rí nígbà míì kò kí ń ṣe owó but èèyàn láti ṣiṣẹ́ yẹn tó fi jẹ́ pé elégbè ẹgbẹ́ mi tó bá dé bẹ́ẹ̀ gan tó bá tẹ̀ wá pé pé pàtẹ́ àbá agbèrin sí kinní yìí ọ̀ pé báyìí ni yóò ṣe nǹkan kan dáadáa ọ̀tẹ́lẹ́gbẹ̀ ẹgbẹ́ mi bá ń gbọ́ṣẹ́ yẹn níta a máa wò pé torí pé èmi náà máa ń ṣe dáadáa tí n bá gbá àwọn ègbè kan níta tí n bá wò pé ó kù díẹ̀ ègbè kan sọnù níbẹ̀ yẹn so mo máa ń try láti jókòó ti pé tẹ́lẹ́gbẹ̀ ẹgbẹ́ mi gan bá gbọ́ gan á wò pé no ó pé ṣé wàá rí gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ pé orin ló máa ń drive beauty ègbè nǹkan tẹ́gbẹ̀ bá fẹ́ sọ àwọn orin míì wà tẹ́gbẹ́ pé tó bá ti na orin yẹn lẹ̀ báyìí ó lè má ju bí abí ohun ègbè 2 sí 3 lọ but àwọn orin míì wà tẹ́gbẹ́ tó bá ti nà lẹ̀ báyìí títí tó jẹ́ pé àmọ́ àwa gan máa sọ pé ẹnjìnìá gan máa sọ ẹ̀sà ó ti tó bẹ́ẹ̀ ẹ má fẹ́ gbé bá iṣẹ́ ìjẹ́ ó ti tó bẹ́ẹ̀ ni sà ṣẹ́rí iṣẹ́ bàbá mi sí kàbákà àjà ni microphone mi dà yẹn ó lọ fà débi pé ó ń fún mi ní much joy even tí n bá ń dágbọ́ nílé gan ó ń fún mi ní joy because àwọn ni bàbá táwa náà ń wò níwájú tipẹ́tipẹ́ táwa náà tún fi ń ṣàwòkọ́ṣe and I truly love him ṣó ti yẹn sà but iṣẹ́ yẹn tí mo wá ní grace mo ti bá àwọn iṣẹ́ kan rí nígbà kan ní studio kan lábúlé Ẹ̀gbá ṣó ti yẹn but nígbà tí a tún wá dé ọ̀dọ̀ Sky Lábẹ́òkúta Skylark ṣó ti yẹn sà but ẹ mọ̀ pé ayé dẹ̀ ti dáyé pé ayé dígítà ayé anánáàgì ń gbà yẹn tó jẹ́ pé a lè dára ohun tó bá ti hùn wá but ń sìn wọ́n á jókòó tì wá ni lóhun eléyìí sí lóhun eléyìí sí ó dẹ̀ ti rọrùn. so gẹ́gẹ́ bí elégbè ohun tẹ́ ń lò tó mélòó. bàbá tí ń bá ní bùkéré at least bí Ọlọ́run ṣe ṣàánú mi ó ṣe tó 6. bẹ́ẹ̀ ni I try. 6. ó ṣe tó 6. mo ń bọ̀ sá mo fẹ́ lọ sórí orin kàbákà yẹn. ìrọ̀jà ò lè ra ohun tó wà lọ́jà tán. má ra ròpin ojú ló pẹ́ sí yọ láńbọ̀ wá dára àtúnlẹ̀ ló pé ojú ló pẹ́ sí yọ láńbọ̀ wá dára àtúnlẹ̀ ló ojú ló pẹ́ sí yọ láńbọ̀ wá dára àtúnlẹ̀ ló pé ojú ló pẹ́ sí yọ láńbọ̀ wá dára. ojú ti sàwọn kinní yẹn pọ̀. now báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgangan kí lẹ fi bẹ̀rẹ̀ àdúgbò wo lẹ ti bẹ̀rẹ̀ kí ló inspire yín sí. ẹni tó lè pẹ́ tó máa ń parí ló máa sọ pé lẹ́rìí òun ó wà lọ́rùn at least mo lè sọ pé I started this music career in Adodo.
Yes sir, I was born and brought up nínú Máfolúkú Òṣòdì. Okay. But ọmọ Adó-Odò ni wá, ibẹ̀ la bàbá mi ń gbé. So ẹdúná gbé Òṣòdì Adó-Odò lẹ́gbẹ́ àbí. Adó-Odò ni mo ti bẹ̀rẹ̀ primary school. Okay. Ṣé ti yẹn sà? Ẹ mọ̀ nígbà wọn pe àwọn bàbá kan ní Alhaji Rafiu Ládó, àwọn bàbá yẹn máa ń ṣe, àwọn máa ń jí wéré. Okay. Nígbà yẹn ní gbogbo 80s nígbà yẹn àwa máa ń tẹ̀lé wọn. Láti 80s. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé àwọn náà máa gbé kínní ìbàndìrí àwọn tó máa ń jí wọn ní wéré káàkiri, àwa náà máa ń tẹ̀lé wọn. Ládó-Odò nígbà yẹn. So And fun enough nígbà àwọn grandpa mi bá ti sùn tó rọ́dọ̀ àwọn bàbá mi ni mo gbé, ìyá bàbá mi ni mo gbé. Ṣé mọ̀ pé tí olórin bá ń kọrin ní ọ̀nà tó bá jìn, ilẹ̀ á ti pa ogun àti ṣú, so wave yẹn atẹ́gùn yẹn á máa gbé wá, bàbá máa tilẹ̀kùn máa ṣílẹ̀kùn lóru o, máa tọpasẹ̀ ibi tó lórin yẹn ti ń kọrin. Ládó-Odò. Bẹ́ẹ̀ ni máa tọpasẹ̀ ibi tó lórin yẹn ti ń kọrin, àtúnwá dúró sẹ́yìn stage báyìí láì mọ̀ wípé àwa náà ń bọ̀ níbẹ̀. Ìgbà tó di 1990 bàbá mi kú, so we have no choice, wọ́n dá mi padà sí Máfolúkú. So Máfolúkú tọ́lẹ̀ dá mi padà sí, lóòótọ́ ni Máfolúkú náà ti bí mi, ṣùgbọ́n Adó-Odò ni wá, but ó ní church tán bí mi sí, which is Christ Apostolic Mission Church. Church yẹn wà ní Omilade number 1 ní Máfolúkú. So church yẹn náà ló sọ mí lórúkọ. So nígbà tá a padà sí Máfolúkú nígbà yẹn mo join choir. ẹdúná ṣọ́ọ̀ṣì náà bí sí. Bẹ́ẹ̀ni. Okay, mo ń gbọ́ sórí. So I join choir. Ìgbà tí mo dẹ̀ join choir, ẹ mọ̀ láti inú choir tá a bá fẹ́ lọ kọrin fún àwọn pé àwọn ọjọ́ tó ṣe kó mọ, a máa kó oníṣẹ́ ṣọ́ọ̀ṣì, a máa kó lọ́bẹ̀, ẹni tó jẹ́ choir master wa ó máa kó oníṣẹ́ lọ́bẹ̀, a máa lọ máa kọrin fún wọn díẹ̀díẹ̀ nígbà yẹn. So ní ọjọ́ kan torí oníṣègùn ní dáàdì mi, so ẹ̀gbọ́n kan wà, wọ́n pẹ̀gbọ́n yẹn ní Babangida, lára àwọn elégbè tó ti gbé lọ fáwọn Rocky Matama ní Mushin ni. So ẹ̀gbọ́n yẹn máa ń kọrin bíi Paso nílé ọ̀dọ̀ wa. So tẹ́gbẹ́ bá ti ń kọrin bíi Paso, nítorí pé èmi ti ní experience kinní yẹn látàdó, tí mo ti ní experience yẹn láti chọ́ọ̀chì, tẹ́gbẹ́ bá ti ń kọrin Paso báyìí, èmi dẹ̀ máa ń gbọ́ Paso dáadáa, máa ń gbọ́ àwọn àtàwẹ̀, máa ń gbọ́ àwọn màláìkà dáadáa nígbà yẹn. So tí n bá ti wá ń gbérin, tẹ́gbẹ́ bá ti ń kọrin, èmi á máa gbé ní Máfolúkú. Kílẹ̀ orúkọ ẹ̀gbọ́n yẹn? Wọ́n pẹ̀gbọ́n yẹn ní Babangida àríran, ọmọ Mushin ni wọ́n àjọ ọmọọṣẹ́ dáàdì mi, àwọn kọ́ṣẹ́ ṣègùn lọ́dọ̀ dáàdì mi. So kí n ṣáà máa fọ̀rọ̀ gùn, olórin kan wá ń kọrin níjọ́ yẹn, wọ́n pe olórin yẹn ní Àwòkó Felix Akànnì, wọ́n máa ń kọrin bíi Ṣínà Akànnì. So nígbà yẹn is it not bábí 1993 or 1992 nígbà yẹn. So bí Àwòkó ṣe wá ń kọrin kò lélégbè, wọ́n kọrin níbi apalẹ̀ nkùlé lọ́dọ̀ wa. Ẹ̀gbọ́n yẹn kan pè mí ni pé ọ̀gbẹ́ni Àánú wa ń bí gbogbo nonsense tí wọ́n máa ń gbé lábẹ́ ilé yẹn, ṣé ṣọ́ọ̀ṣì ní kọ́kọ́ ló ti máa lọ máa gbé ni, ó yá lọ mú máìkì, bọ́n ṣe taari mi ni, bọ́n ṣe mú mi lọ́bẹ̀ nìyẹn, bọ́n mú mi lọ́bẹ̀ ẹ̀gbọ́n yẹn kan gbé, ó kàn mú máìkì lórí mixer ni, bọ́n mú lé mi lọ́wọ́ nìyẹn. So bàbá mi wá wò pé toró olórin ni bàbá mi olórin ni. Ìgbà tá a bá bẹ̀rẹ̀ ńgbà yẹn, ẹ mọ̀ tí wọ́n bá ti ẹ̀jẹ̀ fújì kíní yẹn máa ń react yàtọ̀. Lọ CAC lẹ́ lọ. Sí church ìtàn CAMC ṣó ti yẹ bẹ́ẹ̀ ni sà bàbá ẹ̀jẹ̀ fújì yẹn. So gbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní gbèrè yẹn báyìí kíní yẹn ti wá ń dùn mọ́ mi, ó fọ́ nìkan sa o, sójà ló yẹ kí n ya o, bẹ́ẹ̀ ni o, fújì ni o jẹ́ ń lọ o, mo ṣe ń bọ̀ níbẹ̀ yẹn o, sójà ló yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fújì ni o jẹ́ ń lọ, mo ṣe ń bọ̀ níbẹ̀ yẹn. So ìjọ kan wọ́n pe màmá kan ní Musila Àríkẹ́ oníka mẹ́fà, ṣó ti yẹ yín, màmá yẹn wá kọrin ní wọ́n pe street yẹn ní Afárí Ogun, bí ṣe jí lọ́bẹ̀ lóṣòdì, wà lọ́bẹ̀ lóru yẹn bí wọ́n ti tilẹ̀kùn lé kí n tó dé, wọ́n ti tilẹ̀kùn ṣẹ́rí tẹ́mi dé báyìí, mo kàn rọra sílẹ̀kùn ni, mo kàn gbá sílẹ̀ wọlé ni, tí mo gbá sílẹ̀ wọlé báyìí àwọn ẹ̀gbọ́n mi ti ṣòfófó fún bàbá mi, èmi ti lọ sí school. báwo lè ṣe mọ bó ṣe ń gbá sílẹ̀ wọlé? Bàbá ṣé fújì náà ni? no ṣe mọ̀ pé mo fẹ́ wọlé, bàbá mi kẹ̀dẹ̀ rí ẹ̀dẹ̀ mọ̀ pé kọ́lọ́ ń ṣà ilé ibi tá à ń gbé kò ní passage ni, àwọn passage wọn páànù ẹ̀rú fẹ́ máa ń ó máa ó kùn. Bàbá mo ti wọnú fújì. ẹ sà bàbá mo gbọ́dọ̀ wọlé, bàbá mi gbọ́dọ̀ bá mi ta, bàbá mo ṣáà gba sílẹ̀ wọlé. Nígbà tí mo gba sílẹ̀ wọlé mo ti lọ sí school kí n tó dé, bàbá mi ó ti rẹ kẹ́ mi, ó dẹ̀ máa ń jata àtẹ̀kọ́, ló bá fún mi lówó ní kí n lọ ra ta mo ra ta mo lọ. Bí mo ṣe lọ báyìí tí mo gbìnà fún báyìí ó kàn gan mi lápá ni, ìwọ ó fẹ́ borúkọ bàbá òun jẹ́, iṣẹ́ tó òun ṣe tí ò gbé òun, iṣẹ́ tí bàbá òun ṣe tí ò gbé. Ẹ mọ̀ àwọn orin àgídìgbò àkúbà tó máa ń lù mọ́lẹ̀ tó máa ń ta kíní móló yẹn pápápá yẹn nígbà yẹn, ó wá su ọwọ́ mi
ó sọ méjèèjì bàbá mi dẹ̀ jẹ́ bàbá kan tó pé tó bá na ọmọ wọn kì í bẹ̀ tó bá ń bẹ̀ kì í gbọ́ ni ó wá sọwọ́ mi ó wá dá mi dọ̀bálẹ̀ ó wá mú báyìí dín wáyà ó fi sú ẹsẹ̀ mi ó wá mú apá méjèèjì báyìí ó wá so pa lẹ́yìn báyìí ó wá mú ata yẹn ó wá gbélẹ̀ ó wá mú báyìí dín wáyà mi ó ti sin sínú bẹ́ẹ̀tì pẹ̀lú pàṣọ ó wá so ẹsẹ̀ mi yẹn ó wá so mọ́ okùn lókè ó wá ní bàbá nígbà tí mi ò lè mímọ́ tí mi ò lè torí pé òun gan rí pé mi ò mẹ́ra mọ́ ló jáwọ́. lórí ọ̀rọ̀ pé nǹkan fújì. bẹ́ẹ̀ni ó wá mú ata yẹn gbogbo àpá yẹn ó wá fẹ́ ra mí ní gbogbo ara ó fi pa mí lábẹ́ ó fi pa mí nímú but bàbá ká dúpẹ́ fọlọ́run ṣé mọ̀ pé. ẹ wá fiṣẹ́ yẹn lẹ̀. bàbá mi ò filẹ̀ o ó wá dàbí ìgbà tán bá bu petrol sínú iná ni. ó ti tán ó bá nà. bàbá olórin tí mo gbérin fún nígbà tí mo kọ́kọ́ lọ gbérin fún yẹn àwòkọ́ Felix Akànní yẹn ló wá ń bá bàbá yẹn bàbá ìjọ ẹ jẹ́ kó máa tẹ̀lé òun káàkiri. tí bàbá ti nà yín tán. tí bàbá ti nà mí tán o ó jẹ́ tí wọ́n á ń ba bọ̀tí ìjọ kan àwa fẹ́ lọ gbérin níbì kan ẹ̀gbọ́n ẹ̀ gba show ẹ mọ̀ pé mi ò tí ì mọ fújì dáadáa but mo ti ń gbé gospel mo ti ń gbé gbogbo orin church ńgbà yẹn ìyẹn ló wá dùn mí jù níjọ́ tèmi náà ti rò pé mo fẹ́ gbérin lórí stage ní 1992 nígbà yẹn ló bá mi lọ mélégbè mi wá ló bá ní kí n dó sí ìdàpọ̀ tí owó ó wá dùn mí àtijọ́ yẹn mo wá prove it wrong pé lágbára ọlọ́run ẹni tó fi bẹ́ǹṣì mi lágbára ọlọ́run èmi náà dẹ̀ jẹ́ nǹkan lórí iṣẹ́ ìgbé. lẹ́yìn tí dáàdi ti nà yín tán. tó ti nà mí pa tán. ọ̀gá tán tún mú yín ó bá bẹ́ǹṣì. ṣó ti yé yín but mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn olórin yẹn pọ̀ nínú Máfolúkú sa o. ẹ̀dọ́ ńgbà tẹ́ dé Máfolúkú yẹn àwọn onífújì wo ló wà bẹ́ẹ̀ báyìí. àbá wọn pọ̀. bíi. Wàbí Àdìsá Wàbí Àdìsá yẹn làwọn bọ̀ǹbọ̀ yẹn ló tàbí orin fún nígbà yẹn. Àjàgbé bọ̀ǹbọ̀ yẹn. bẹ́ẹ̀ ni lóṣòdì. bẹ́ẹ̀ ni wọ́n lo tamborin àwọn Ṣàngó mú fún nígbà yẹn àwọn orítan náà Àbáfẹ́lá lọ́jọ́ wà nígbà yẹn lórí stage Wàbí Àdìsá nígbà yẹn kò sọ́mọ́ ta tó lè gorí stage yẹn o torí pé gbogbo àwọn tó wà lórí stage yẹn ìran ni gbogbo wọn bàbá ta ló fẹ́ wá lórí stage wá gbowó ẹ̀gbọ́n stin ṣó ti yé yín sà Brown Street kọ́ làwọn máa ń wà Brown Street làwọn wà gbogbo bá jókòó yẹn bàbá ká dúpẹ́ fọlọ́run ráúráú gbogbo nù nọ́sà yẹn owó ṣe ní bàbá àdúgbò tèmi náà nìyẹn irọ́ o dọ́rọ̀ ẹ̀ dẹ́yìn ẹgbà mi tó rẹ bàbá wọn Máfolúkú lẹ̀ mọ́ sódì lẹ́yìn náà àkàbí ẹ̀bẹ́ rí bá ara lé wájà o bàbá àwọn olórin yẹn pọ̀ Wàbí Àdìsá wà ń bẹ̀ bàbá mi kọ́ ló ń bá mi fọ̀run kẹ́ wọn ọ̀tọ̀ lórin wọn wà ń bẹ̀ Lukman Ajao Okoko Mẹ́sì ọmọ ajé Mutaba kọ́ ló ń bá mi fọ̀run kẹ́ wọn àwọn náà wà ń bẹ̀ wọ́n pọ̀ bàbá mi náà wà ń bẹ̀ Kamlansa rẹ̀ mu àwọn náà ti kú sìn bàbá mi náà wà ń bẹ̀ Ṣàkúmọ́ ẹ̀wọ̀n Kamlansa yẹn pé méjì Kamlansa kan wà ní Mushin kan wà lóṣòdì ṣòtì yẹn sà sọ àwọn bàbá mi Ṣàkúmọ́ náà wà lóṣòdì ńgbà yẹn àwọn Lukman náà mọ̀ o àwọn yẹn ń kọ yàtì nínú orin àwọn máa ń play ní Chicago ńgbà yẹn ẹ̀gbọ́n mi kan náà wà ń bẹ̀ Saida Jani náà wà ń bẹ̀ àwọn bẹ́ẹ̀ ni àwọn Sẹ̀mí Àwòdì wọ́n wà ń bẹ̀ nígbà yẹn gbogbo yíyẹ sí mò ń sọ yìí o nígbà yẹn láwọn tó wà lóṣòdì yẹn nígbà yẹn nìyẹn ìgbà tó yá ni Kàsákà kúrò ní Mushin wọ́n padà wá sí Máfolúkú presently bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà sìn àwọn olórin náà ṣì wà ń bẹ̀ o tọ́pọ̀ irú ọ̀gá mi Lukman Àmọ̀wé yẹn náà wọ́n ṣe máa wá pé wọ́n nílé tẹ̀sí radical irú Alájà Musílẹ̀ Àríkẹ́nsìn Yábèjì àwọn náà ṣì wà Máfolúkú ń bẹ̀ Wàbí Àdìsá yẹn náà ṣì wà bọ̀tọ̀tọ̀ olórin yẹn ti kú. bàtẹ́ ń sọ̀rọ̀ olórin kan ní Òṣòdì ńgbà yẹn tẹ́ ní pé àwọn bọ̀ǹbọ̀ yìí ń gbèrè fún Máfolúkú kílẹ̀ burúkọ olórin yẹn. Wàbí Àdìsá ṣọ́ọ̀ṣì wà. wọ́n ṣì wà. ṣọ́ọ̀ṣì nkọrin. bàbá èmi àti wọn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bí àlè bí ẹ̀ẹ̀kan lọ́dún láàrin rà because bàtẹ́ mi ti kúrò Máfolúkú. ẹjọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí gbogbo àwọn tán ti dárúkọ yìí ẹni ọ̀tẹ̀ tẹ́ bá ní nọ́mbà ẹjọ mo ní ìdẹ torí èèyàn mo ṣe ń tábì kan fẹ́ nìkan lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ń kọrin ìdí tí òfin kọrin máa sọ. Aláǹkéré. àwọn MC náà wà ẹ mọ̀ pé oníkálukú lórí territory ẹ̀ mú ṣe ti understand but nígbà yẹn ní gbogbo Brown Street yẹn mọ gbogbo bá ń jókòó yẹn mọ gbogbo gbẹ̀yìn adùn yẹn àwọn Àjàgbé bọ̀ǹbọ̀ yìí ló wà ń bẹ̀ dọ́rẹ̀ dẹ́yìn yẹn ní gbogbo bí ogun lánà yẹn Church Street ńkọ́ so gbogbo Church Street yẹn àwọn bọ̀ǹbọ̀ yìí ló wà ń bẹ̀ nígbà yẹn àwọn táló náà wà ṣó ti yẹn àwọn olú ọmọ náà wà but ẹni tá a lè sọ pé nígbà yẹn o ṣe ń top nígbà yẹn Àjàgbé bọ̀ǹbọ̀ yìí. ẹ sọ pé gàyín kan ó bẹ́ẹ̀ ṣí. bẹ́ẹ̀ ni báwo ni jọ́ nìyẹn ẹ wàá bá wọn ṣe mọ́. mo bá wọn ṣe o
mo bá wọn ṣe o ṣe rí àwa lọ show kan ní ọdún kan ní iye 2000 gbogbo 2000 yẹn èmi náà ti ń kọrin fúnra mi o so torí pé ká dúpẹ́ fọlọ́run àmọ́ ti lọ show kan ní 1998 ẹ pé àwọn mẹ́ta ni mo kọrin fún náà ṣe freedom lọ́dún yẹn lọ́hùn mo ti fẹ́ wá síbẹ̀ yẹn so ní iye 2000 yẹn àwòkọ́ yẹn ló wá kọrin so àwọn pè àbá kan ní Kúnlé Òpíò àwọn náà kọrin lọ́sàn bẹ́ẹ̀ni àwọn náà kọrin lọ́sàn àwòkọ́ yẹn ló wá kọrin lálẹ́ mọ́jú so nígbà táwọn yẹn kọrin lálẹ́ mọ́jú wọ́n pe street yẹn ní pé ọ̀la ọ̀rẹ́ so wọ́n pe ọ̀bọ kan ní Adenu riding wọ́n pa ọ̀bọ yẹn ságbo yẹn lọ́dún yẹn lọ́hùn bẹ́ẹ̀ni àwọn pe ọ̀bọ yẹn ládenu riding wọ́n gun para ságbo yẹn lọ́hùn àwa ẹ mọ̀ pé elégbèlè mi ọ̀gá mi ni mo tẹ̀lé lọ bá kọrin gbogbo àtàwọn sọ pé wọ́n ti pààyàn ságbo wọ́n ti gúnyàn ságbo ìgbà tó ẹ̀ máa sọ máa dúgbò jọ ní gbogbo wa Adenu riding nǹkan bẹ́ẹ̀ àwọn ọmọ ní pàtí náà bá pè mí torí pé ọ̀rẹ́ mi kan wà lára àwọn olókùn yẹn náà bá ní ọ̀gá mi tó fẹ́ kọrin mọ́jú kò lè kọrin mọ́ Kúnlé Òpíò ti ṣe tiwọn àwọn ti ṣe fàájì tiwọn wọ́n ti lọ gbàtà dé police station ẹnìkan dẹ̀ ń pè mí níjọ́ yẹn o wọ́n pè ní ẹni láre wájú bàbọ̀jà ọ̀rẹ́ Wàbí Àdìsá yẹn ni so àwọn pè mí níjọ́ yẹn mọ̀ pé nígbà mi tọ́lọ́ bá fẹ́ kó yànyàn nínú nǹkan etí èèyàn ò ní mọ̀ wọ́n pè mí gbà àánú wà ṣó mọ̀ mí ṣá kí n dẹ̀ ti dúró bóyá ewu yẹn ìbárè kọjá lórí mi but orí tó máa jẹ́ kó ní gbọ́ àwọn ọmọ nípa ti ń pè mí bí àná tí níta léyìn gan máa folókun sí ní bá tẹ̀lé wọn lọ sí station wọ́n fẹ́ lọ ṣẹ̀fẹ̀ lọ rìpọ́ọ̀tù wípé nǹkan ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ wọn pé nǹkan yẹn kẹ̀dẹ̀rẹ̀ ó yẹ kó ti kọ́kọ́ lọ rìpọ́ọ̀tù ní station fọ́ọ̀sì pé àfẹ́ṣe pàtí o ẹ máa bọ̀ o police station jìnnà sí Mákindé police station jìnnà síbẹ̀ yẹn ṣẹtigẹ́t irú àwọn ẹ̀kọ́ tí mo tún kọ́ nìyẹn bá tẹ̀lé wọn lọ station kò pẹ́ ta débẹ̀ náà bá mú ní dókítà bá mú rìpọ́ọ̀tù wá pé bọ̀bọ́ yẹn ti kú ṣe rí àtẹ̀mí aláyanjú ràn àtàwọn ní patí náà bá ra ògbó àdà sínú sẹ́ẹ̀lì story yẹn lọ fà o mo kàn gé díẹ̀ tó ló tún kọ́ àwọn kan ó kan àwọn kan no confam wọ́n pe bọ̀bọ́ yẹn ní Adenu riding ṣé ti yé yín bọ̀bọ́ yẹn òun náà ó le gan ọ̀ká dúpẹ́ fọlọ́run orí ló yọ mí o pẹ̀lú àdúrà àtàánú Ọlọ́run ló yọ mí gbà torí pé ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé orí eye ló mọ̀gùn tàṣẹ ló pọ̀ ẹ̀yin ẹ̀mọ́ ẹlòmíì tó wà lẹ́wọ̀n tó ń jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí tí kì í bá ṣe pé ọ̀rọ̀ yẹn jẹ́nu àdúgbò nígbà ká níbi ábírú ọ̀nà kan tó ti mọ̀ wá rí ni mo ti lọ torí ẹ̀ látijọ́ yẹn tó bá ń jà èmi ń bá wọn sí ń bẹ̀ o mo máa ń rìn torí mo kọ́ ẹ̀kọ́ yẹn ní iye 2000. ẹ dárúkọ àwọn olórin tẹ ti gbẹni fún. baba gasket máa ti bọ́ọ̀nù. tẹ bá kà. gasket ó máa ti bọ́ọ̀nù. tí n bá ní kí n máa kà ṣe rí yàtọ̀ sí pé olórin studio mi ò tiẹ̀ lè kà yẹn. ìgbà mi ti máa ń gbórin mí nínú rédíò bàbá ṣé ìgbà wo ni mo gbé rẹ́kọ̀dì lè but mo sì lè sọ pé at least nígbà yẹn ní Máfolúkú yẹn mo gbérin fún Felix Awoko Akànní ọ̀tọ̀ lórin Kamlansa Kasaka Lukman Ajao nígbà táwọn wà Máfolúkú gbà yẹn mo gbérin fún Lukman Ajao mo gbérin fún Sẹ̀mí Àwòdì mo gbérin fún Atanla Sule lọ́wọ́ kan náà bẹ́ẹ̀ ni Atanla Sule mo gbérin fún Saida Jani ìgbà tó tún yá Saida Jani náà tún gba show tó bá gba show méjì wọn á tún gbé kan fẹ́mi náà mo gbérin fún Saida Jani mo gbérin fún Lukman Amọ̀wò so máa lọ play fún wọn ní Chicago ńgbà yẹn there was ọdún kan tó yẹ pé Lukman àwọn kó tó di pé Chicago jóná nígbà yẹn so ọdún yẹn létẹsí wàá show wọn wá bẹ́ẹ̀ èmi ni mo kọrin ní Chicago lọ́dún náà lọ́hùn ìlú Alájà Musílẹ̀ Àríkẹ́sìn àwọn náà ṣì wà ní Máfolúkú so wọ́n jáde ọ̀tọ̀ níbi tí sáìtì wọn wà but Máfolúkú náà fi ṣe bẹ́ẹ̀sì nísìn but àwọn olórin yẹn wá pọ̀ àwọn tó bá ń wò wá lé tí ìbá rántí dárúkọ wọn kọ́ má bínú o èèyàn ò lè gbé gbogbo ẹ̀ sórí tán but ní studio pé àwọn olórin mo gbérin fún ṣáàmà mi wà ní Germany sìn bàbá mi kékeré Àwórì Ìṣọ̀lá sàwọn náà wà Germany mo tẹ̀ ṣe báǹdì wọn dáadáa ṣùgbọ́n tó di 2023 mo join báǹdì Ṣàṣínà Àkànní bẹ́ẹ̀ ni àròwò rẹ̀ yín ṣé mo tẹ̀ bá wọn ṣe rẹ́kọ̀dù kan gbà yẹn authority gbà so ìgbà tí gbogbo ẹ̀ dá so mo back off kúrò níbẹ̀ ní 2005. 2023 lẹ́fẹ̀ẹ́ sọ àbí 2000. no 2003. lẹ́tí gbéni fún Ṣínà Àkànní. mo gbéni fún Ṣínà Àkànní so mo kúrò níbẹ̀ mo tún padà. ẹ nígbà tí gbogbo ẹ̀ dá. bàbá gbogbo ẹ̀ dá ṣòtìyẹ so gbogbo táìmù yẹn ni mo dọ́lọ́kadà. bàbá èèyàn ẹ mọ̀ ká dúpẹ́ because tẹ́lẹ̀ bá ń parọ́
àwọn tó mọ̀yàn tán ríyàn. ẹ tún ti ṣọ̀kadà báyìí. baba I stopped riding ọ̀kadà 2023 2 years ago. 20 years. Yes, even more than 20 years. tẹ́lẹ̀ tún gbérin ẹ̀ ṣé wọ́n ń sanwó fún yín ni. baba wọ́n sanwó. kò tó. baba ẹ mọ̀ pé tí bùkátà bá ti pọ̀ kò sí iye téèyàn lè rí tó máa tó o. òkè ẹ̀yin gangan lè jẹ́ kí bùkátà yín pọ̀. baba ọlọ́run ni torí pé mo bímọ ṣe get so mi ò dẹ̀ lè gbé bùkátà tèmi mi lè torí pé mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá olórin ńláńláńlá kí wọ́n á ti torí ẹ̀ because I'm very sorry to say this àwọn báńdì kan náà máa ń ṣe but èmi ò tèmi mi ò lè ṣe òkè fáǹsì mélòó ni mo fẹ́ pè ní pé mi ì tí jẹun nígbà míì wà tó jẹ́ pé èèyàn máa pẹ̀lú tó bá súnmọ́ tó bá láìkì náà fáwọn fáǹsì ọ̀gá àgbà aláìkò sí ìyàn kan but kó tó di pé èèyàn máa bá dé level yẹn àwọn tó fẹ́ ràn yàn lọ́wọ́ náà wá rí pé èèyàn náà kì í ṣọ̀lẹ. gbìyànjú náà ìgbà tẹ́ kò lọ́dọ̀ ṣínà kan ní 2005 ọ̀dọ̀ ta lẹ tún wá lọ. gbogbo táìmù yẹn mo padà sọ́dọ̀ alájà Musili Àríkẹ́. wọ́n wẹ́ ẹ̀kọ́ mi padà ṣùgbọ́n yẹn gbogbo yín ń gbérin fún Musili Àríkẹ́ yẹn ni mò ń gbérin fún gba àwọn olórin tí mo ṣe dárúkọ yìí náà mò ń kọrin fúnra mi náà ìjọ táyé bá wà but mò ń gbérin fún gbogbo wọn mo dẹ̀ ń gbérin fún kékeré Àwórì náà so àwọn olórin yẹn pọ̀ but mi ń gbérin náà ni mò ń lọ studio káàkiri so Ajíbọ́lá ọ̀gá kọ́ lọ́ máa fara ni wọ́n ó lọ fà at least mo bẹ̀rẹ̀ sí ní gbérin sí album Paso ní 2013 but grace tí mo ti kọ́kọ́ ní tí mo kọ́kọ́ fi sacron studio yìí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní sójà ló yẹ kí n yà bàbá mi bójoojú oníṣègùn bàbá kan wà sáré àná wà sòun lọ̀gá tó wà ní in charge ìbọn ní NDA bàbá yẹn wá wájú ẹ pé dádì àwọn ò lè táwọn bá ní káwọn fún yín lówó tó owó táwọn máa fún yín ẹ máa ná tán ni o pé kí nìkan tí àwọn lè ṣe bóyá kẹgúgú fún àwọn ní ọmọ yín kan kó o máa mú lọ bàbá mi wá wò pé àbúrò yóò wá active bóyá kó máa mú èmi lọ bàbá yẹn ní kó máa mú àánú lọ bàbá mi á ní kí lọ ra aṣọ àti àgbàdo wá tó fẹ́ fi bọ̀gùn ṣé ẹni bẹ́ẹ̀ mi ṣe lọ báyìí mo kàn ráwọn onífújì ni táwọn onífújì ṣe rálì táwọn onífújì ṣe yẹn èmi kàn mú iṣu àtàgbàdo tó ní kémi lọ rà èmi kàn gbàgbé ẹsẹ̀gbẹ́ kan ni bẹ́ẹ̀ mi ṣe kó sínú mọ́tò oníṣẹ́ àwọn onífújì nìyẹn èmi kàn ṣe rálì lọ ni báwa ṣe ṣe rálì lọ nìyẹn bàbá sójà tó fẹ́ wá mẹ́mi lọ sí Zaria ó ti dúró nígbà tó dúró tí ò rí mi bí àbá yẹn ṣe lọ́n ti ẹ nìyẹn ìgbà tẹ́yìn máa fi padà dé bàbá mi ní ọmọ burúkú ni ẹ ọmọ àlè ni ẹ ká ní mo ti wá lọ ṣe sójà yẹn bí àwọn Boko Haram kan ti pàlú ẹ̀ dànù. nígbà tó di 2011 mo join Alhaji Sulaiman Adio Atawẹwẹ so mo join band wọn ní ìsìnà November ṣàní 2011 so November yìí ló pé 14 years mo ń bá àwọn olórin mi ṣe if nǹkan kò pósù kan tí mo débẹ̀ àwọn lè ti gbàgbé but lórí stage níjọ́ náà sọ pé ẹ̀yìn ọmọ báńdì mi o àwọn ò lè sọ pé kẹ́ má bọ́ lórin mi ṣe o torí pé òun ò lè gbọ́ bùkátà yín tán wọ́n wá sọ ọjọ́ yẹn pé bọ̀ tó bá ti kọ́ṣẹ́ tàwọn disappointment làwọn ò fẹ́ àtàwọn máa bọ́ wọn báńdì ẹ̀ ní pàtí olórin mi náà bí àwọn kan invite Atawẹwẹ tó bá rí bọ̀ọ̀bọ̀ ó ga o ìwọ náà tún dé wọ́n máa tọ́wọ́ bàgọ́ máa fún wọn lówó gbìn sí rẹ́kọ̀dù àwọn Òṣùpá even gbogbo táìmù tiẹ̀ pé àwọn iṣu tiẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn gan tó lágbára díẹ̀ gan wọ́n rí gbogbo àwọn ọ̀gá yẹn pátápátá tí mo wá bá ṣe ọ̀gá alálùbáríkà ni bí kò tó wá pé àwọn náà tó wá kí n ṣe ọ̀gá alálùbáríkà ni wọ́n á máa sọ pé ọ̀gbẹ́ni ọ̀bọ yẹn opposition wa ni jàre ẹ má jẹ́ kó bá wa ṣiṣẹ́ àìmọye àwọn elégbè ṣó ti but no mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ mọ̀ pé nígbà tí mò ń jáàánú Àgbèlà yẹn bóyá Àgbèlà yẹn o lọ́lọ́run á forúkọ yẹn rò mí o tí mo tún wá sọ pé mo tún wá ń jẹ́ sure mercy tó mo tún wá ráàánú yẹn gbà débi pé kò sí gbogbo àwọn ọ̀gá yẹn tí mo bá ṣe tí wọn kì í ṣe dáadáa sí mi. bí àwọn ọ̀gá wo. at least Alhaji Sulaiman Adio Atawẹwẹ ọ̀gá mi tí mo ń gbèrín fún káàkiri ni tí gbogbo ayé dẹ̀ mọ̀ mi mọ́ gbogbo rẹ́kọ̀dù Jíbọ́lá Àlàbí Pasuma ọ̀gá wa ọ̀gá ńlá kọ́lọ̀ má fi nǹkan kan ṣe ẹ̀mí wọn mo ń gbèrín sí rẹ́kọ̀dù Paso mo ń gbèrín sí rẹ́kọ̀dù Currency Alhaji Saheed Òṣùpá mo ń gbèrín sí rẹ́kọ̀dù wọn àti lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti iṣẹ́ Papa Síbẹ̀ Àkàndé Ológbòjò mo ti iṣẹ́ bàbá mi bàbá oko lábẹ́kúta lẹ́gbàá ń bí so mo ti ṣiṣẹ́ tiwọn náà. wọ́n ṣe orin kan nígbà kan fún Alhaji Pasuma ní ìgbà tó ṣe 50 years mo ṣe ń wórin yẹn o wọ́n pe orin yẹn ní Golden Jubilee so àwọn olórin pọ̀ tán kọrin yẹn nínú iṣẹ́ yẹn nígbà yẹn àwọn olórin yẹn pọ̀ gan-an ṣó ti yẹn èmi nìkan náà ni mo gbé gbogbo ẹ̀ so nígbà kan wọ́n tún ṣe 70 years birthday fún Sunny Adé fún bàbá wa nígbà yẹn so àwọn fasara àlàmúná àkọ́ kí n pẹ̀lú àwọn bàbá Kúnlé Òpíò so 70 years birthday wọ́n wá pọ̀ lórin 70
bẹ́ẹ̀ ni wọ́n pe olórin 70 nígbà yẹn so olórin 70 yẹn oníkàlùkù wọn ń wá láti kọrin 1 minute sínú iṣẹ́ yẹn ibẹ̀ ni mo ti lè sọ pé mo ní grace láti lè sọ pé kò sí olórin bó tẹ̀ jẹ́ 1 minute péré ló kọ tí mi ò tí ì gbérin sórí ohun wọn yàtọ̀ sí Alhaji Wasiu Ayinde nìkan ṣoṣo bó tó gba àwọn tó jẹ́ àwọn top star àgbà olórin ńlá gbogbo pátápátá kọ́lọ̀ má fi kankan ṣẹ̀mí wọn màláìka tẹ̀ ti máa fún mi lówó tipẹ́tipẹ́ kí n tó dẹ́yìn Alhaji Atawẹwẹ náà ti máa ẹ mọ̀ pé táwọn olórin bá ṣe nǹkan tí bá tẹ̀lé Alhaja Musila kẹ́ lọ bí àwọn olórin ṣe sẹ́mínà wọ́n pọ̀ ní officers mess ní sábóngbà yẹn èmi jẹ́dá kan mi ò ń ṣe gbéraga so olórin mi tí ó bá ti mú elégbè ẹ̀wà wọ́n ti wò pé orin 15 minutes péré làwọn fẹ́ pàbí 10 minutes kò ní káwọn àwọn olórin náà ti máa arrange band boys wọn lẹ̀ máa gbérin fún gbogbo wọn bẹ́ẹ̀ ni bó ṣe pọ̀ tó olórin tí ó bá ti mégbè wá torí pé I love what I'm doing so ó jẹ́ kí n share a lot of experience lára gbogbo wọn irú Akeem Alamu mo gbérin fún even Alhaji Sensation mo ti gbérin lórí stage wọn rí Sensation bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ọdún yẹn sí not 2023 ẹ mọ̀ wọ́n ti máa ń ṣe dáadáa sí mi o even kan mo fẹ́ lè sọ gbogbo àwọn tájọ́ ń ṣiṣẹ́ pátápátá kò sẹ́ni tí wọ́n gbogbo wa pátápátá náà ṣe dáadáa sí but ìjọ yẹn mo ṣorin birthday kan fún Paso so mo ṣorin birthday yẹn fún ẹ mọ̀ mi ò ní opportunity láti lè sọ fún wọn pé mo ṣe nǹkan èmi kàn ṣe ń tèmi mo kàn post ẹ ni so mo wá lọ́dọ̀ engineer bá mo kàn máa ẹ̀mẹ́ bí wọ́n ṣe máa máa ẹ̀mẹ́ so opportunity ìjọ yẹn wọ́n wà lórí ìjókòó wọ́n dẹ̀ wà in good mood mo kàn sọ wọn pé ẹ lùdà pé mo ṣorin birthday kan fún ní 2019 pé orin bó ṣe wá wò bá pọ̀ ní ta ló kọrin mo ní èmi ni mo kọ́ sà ìwọ ló kọ́ lọ́kàkà tí ẹ wá fún mi lọ́kọ́ wọ́n ní kí lọ́kàkà tẹ̀ mi wá kí ló ń jẹ́ kàtẹ́ account number mi ni even gan èmi gan fúnra mi ti gbàgbé àwọn kan tó fúnra àwọn fúnra ń bẹ bọ̀bọ̀ nínú kíní tí mo ní kọ̀ọ̀kan fún mi dà so bí ṣe gbà báyìí mo kì í kọ́ báyìí wọn mọ àwọn èèyàn mọ nǹkan tí mo fún wọn ṣé rí àárọ̀ ọjọ́ kejì báyìí mo kàn gbọ́ gbàgán ó dún lákàntì gbàgán ló dún àbí pẹ́yìn bàbá ṣé gbàgán ló dún àbí pẹ́yìn ẹ mọ̀ pé ringtone oríṣiríṣi ló máa ń wà lórí fóònù so even direct account wọn náà fi send ẹ̀ sọ́dọ̀ mi so ti yẹn nítorí ẹ̀ṣẹ̀ rí gbogbo àwọn tó bá kàn sọ̀rọ̀ tó bá súnmọ́ olórin kan kọ́ yé condemn anybody tẹ́ ẹ bá súnmọ́ tó bá sọ pé lágbájá kan dá ǹjẹ́ o ti súnmọ́ ẹnìyẹn náà. kàbákà náà sọnù orin wọn pé tán bá ní lágbájá ọ̀dà àmẹ̀dùn sùn ẹ̀yin wọn lọ béèrè wò bóyá ẹ̀wọ̀ gangan ló ṣú ọ̀. so ti yẹn sà tẹ́nìkan gbà tán ara àwọn kan tó máa sọ pé Àtàwẹwẹ ọ̀dà but nígbà tẹ́mi débẹ̀ bàbá téèyàn bá good tó bá dé ọ̀dọ̀ Àtàwẹwẹ bóyá lùlùmọ̀ lù ní bóyá gbè ní o I gain a lot from him. Atawẹwẹ. Yes, I can even call I will call him my mentor because ó wà buoyant kò ń fọ́ èèyàn bá kí ọmọ ní kọjú Michael Jackson lọ tó bá débẹ̀ ó máa ṣe tiẹ̀ ó máa lọ ni wọn ò dẹ̀ dá mi lọ́wọ́ kọ́ rí wípé ẹ má lọ bẹ̀ yẹn má ṣe nǹkan yẹn ṣe to understand so pẹ̀lú nǹkan tó jẹ́ kí n fọ́ fún gbogbo àwọn ọ̀gá olórin yẹn. Now question mi rè sá kákan rò ó ká sọ pé Ọlọ́run fún ní kálukú lé opportunity láti choose nǹkan tó bá fẹ́ báyìí fẹ́ parẹ́ ń sìn kán wá ní kẹ́ ẹ tẹ̀lé olórin kan lọ sọ́run alẹ́ máa múnú gbogbo àwọn onífúnni. ẹ sà ṣẹ́rí gbogbo àwọn ọ̀gá yẹn pátápátá màá bẹ Ọlọ́run kó bá mi sọ wọ́n di ara kan ṣoṣo bẹ́ẹ̀ ni ẹ rántí pé olórin pọ̀ tí mo ti gbérin fún tá a bá tún dọ̀run bá jẹ́ ń ṣe láyé náà látọ̀ máa ṣe lọ́run àmà kan. a ní ẹ̀mẹ́yọ kan. bàbá gbogbo wọn ni mo mú bẹ́ẹ̀ ni torí pé mi ò ṣẹ́rí gbogbo wọn pátápátá mi ò feel any sad bitterness through them. ẹ sà ṣẹ́rí kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé nígbà míì ó ti ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ó ti ń ṣẹlẹ̀ dì sí ó lè tó máa continue ẹ̀yin àgbàlagbà mi wọ́n bẹ́ẹ̀ ń pọ̀ wọ́n pé àájẹ kúrúkú tán láwo wọ́n tún yọ owó ẹ̀ ṣẹ́ ti ọdístánsà so kíní yẹn kò lè sí kó má máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni pé olórin kọkọrin kan ní kò lè ṣe kíjà máa wà o kò lè ṣe kíjà máa wà o tìjà bá dẹ́dẹ́ níṣe ló yẹ ká parí ẹ ẹ̀mí Ọlọ́run kò lè bá tẹ̀sù gbé pọ̀ kò lè ṣe kíjà máa wà torí ẹ̀ gbogbo àwọn ọ̀gá yẹn. Haven't spent so much to build beautiful edifice. The next thing to put is
quality imported furniture that give you nothing but class, comfort, and luxury that you demand so much. Take a look at this sofa. It's known as Turkish sofa. Look at the dining over there. Check out the ecstasy. Check out the finishing. This is made with nothing but mahogany wood that lasts not less than 10 years. It cannot be affected by termites. In fact, it is fire resistant. Look at this sofa made in UK. Look at the storage. This is very comfy. Look at it, it's bouncing. And when you sit, it sinks in. Oh, check this out. This is what we call royal furniture. The royal furniture is what is in town now. When you put this in your home, it gives you that feeling of luxury. We are located at opposite Zenith Bank, Isale Igbe. Distance is no barrier. Our phone number is 0806 259 1058. To know Fimi Interior Furniture is to love top-notch imported quality furniture. Orí ẹ̀ gbogbo àwọn ọ̀gá yẹn èmi dá síjà wọn. ṣé fújì lẹ́kọ̀ọ́ kì í ṣe fújì bíi ó farajọ gospel. ẹ fún mi ń fújì ẹ. débò èmi òun wá kọrin mo ní kò lè ṣe kíjà má wà o kò lè ṣe kíjà má wà o tíjà bá dẹ̀dẹ̀ níṣẹ́ ló yẹ ká parí ẹ̀. ẹ̀mí ọlọ́run kò lè bá tẹ̀sù gbé pọ̀ ẹ̀mí ọlọ́run kò dẹ̀ lè bá tẹ̀sù gbé pọ̀ kò lè ṣe kíjà máa wà o. fún mi lórí yẹn ní fújì lẹ́kọ̀ọ́ sí. mo ní débò èmi kò lè ṣe kíjà máa wà o. o gbọ́ ohun tí mo wí kàsínàtì kò lè ṣe kíjà máa wà o. bíjà bá dẹ̀dẹ̀ níṣẹ́ ló yẹ ká parí ẹ̀ o nítorí pé ẹ̀mí ọlọ́run kò dẹ̀ lè bá tẹ̀sù gbé pọ̀ kò lè ṣe kíjà máa wà o. kọ́lọ́hún fún ẹni tó mọ owó ná lówó ṣẹlẹ̀ fi kọrin. torí pé ọlọ́run má jà fàrà sínú kú. kọ́lọ́hún fẹ́ni tó mọ owó ná lówó kọ́lọ́hún fẹ́ni tó mọ owó ná lówó kọ́lọ́hún má jẹ́ ń fàrà sínú kú. ògùn ayé mi ọlọ́run jẹ́ ń rí lò nítorí pé bí o sòwò Ọlásùnkànmí bí o sòwò lọ́wọ́ bàbá àbúrò ẹni ó máa jọ̀gá lórí ẹ̀gbọ́n ẹni ni ṣùgbọ́n tówó bá wà tí mo túraká ọ̀tọ̀ ní ká lówó ọ̀tọ̀ ní náwó ọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ láláàánú ṣùgbọ́n ẹni tóhùn kó máa náwó ṣùgbọ́n tí ó bá ti sí rárá a wà ní inú yàrá ẹ̀ a máa bomi ẹkún lójú ṣùgbọ́n tówó bá wà tó tún wá jẹ́ náwó níbikíbi tó bá ti dé iṣẹ́ tà ń ṣe iṣẹ́ ògo ni ṣùgbọ́n ẹni tó lógo tí ò lówó lọ́wọ́ ṣe mọ̀ pé gbogbo ibikíbi tó bá dé níbi tó yẹ kó ti máa yọwó tí ó bá ti rówó yọ ò àyà sọ lẹ́nu wá sọ pé ìyàwó ni ṣùgbọ́n ẹni tí ò lógo tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ ògo ṣùgbọ́n ó lówó lọ́wọ́ a máa fowó tó ní a máa fi ra glory káàkiri ni nítorí pé gbogbo ibikíbi tó bá ń dé a máa fún wọn lówó a máa sọ pé bàbá rere bàbá sáà àmọ́ o mo tún wá kọrin mo ní jẹ́jẹ́ láyé o jẹ́jẹ́ láyé gbà torí pé ohun táyé bá sọ ní dàdé bóyè náà fi bú ni ṣó ti yẹn zà kọ́lọ̀ ń jọ ohun mi kí n dára ṣùgbọ́n kò ságbára. ṣẹ́ríìdì tí mo fi ń fàyín sáwọn ọ̀rẹ́ yìí ni pé ṣé mo bí gbogbo orin tẹ̀ ń kọ kì í ṣe ń ta prepare fún. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ béèrè pé báwo ni ìmísí orin ṣe wá ń dé torí mo rí bẹ́yìn náà delivery yìí yàtọ̀ ó dà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ pé rẹ́kọ̀dù kankan wà tẹ́ fẹ́ lọ́ọ̀nchì. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ mo wà nínú ilé ńjọ́ kan ìmísí yẹn náà kàn tún wá ni wá ò pé à ìmísí lórin oore ọ̀fẹ́ lédè débóyè ẹ̀bùn lórin abínibí yàtọ̀ sí ability látọ̀run ni mo ti mẹ́bùn orin wáyé ló jẹ́ kí n sọ pé ìmísí lórin oore ọ̀fẹ́ lédè débóyè ẹ̀bùn lórin abínibí yàtọ̀ sí ability látọ̀run ni mo ti mẹ́bùn orin wáyé mo ní àjẹbí lórin inú ẹ̀jẹ̀ ló wà bàbá mi olórin ni bàbá mi olórin ni màmá mi olórin ni orin ló yí wa ká ò lágbólé wa ìdílé wa ò wá gbọmọlà ni wọn gbogbo ìran wa wọlé ni mo wá ní násìrì fújìrè o gbogbo ọ̀rọ̀ tó bá tẹnu mi jáde o ó ti dàṣẹ so bó ṣe rí nìyẹn sà ẹ mọ̀ orin kíkọ ẹ̀mí ni so tó bá ti nígbà míì tí mi sí yẹn bá dé téèyàn bá ní báírò láti fi kọ́lẹ̀ téèyàn bá tún wá ní báírò tó fi kọ́lẹ̀ tí ò bá ní fóònù láti fi rìkọ́ọ̀dẹ̀ nígbà yẹn wọ́n máa sá lọ ni.
even kankan kọ ọ́lẹ̀ gan tí ò bá rí kọ sílẹ̀ tí ò bá rí voice yẹn múlẹ̀ ó ṣeé ṣe kó má rántí voice yẹn mọ́. now kí ló dé tí àwọn ọmọọṣẹ́ olórin gbà míì wọ́n máa ń kó lọ́dọ̀ ọ̀gá wọn. ṣe mọ̀ pé oníkálukú ló mọ nǹkan tó fẹ́. àwọn ọ̀gá wa kẹ̀dẹ̀ rí wọ́n ń gbìyànjú nítorí pé káwọn gan fúnra wọn tó jagun débi tán dé yẹn ikú ni o. torí pé èmi náà ṣe ń ta bíọ́bíọ́ tèmi náà bọ̀ yìí mi gbàdúrà kí n face nǹkan táwọn ọ̀gá yẹn face torí pé wọ́n fojú winá nǹkan tó pọ̀. most àwọn kọ̀ọ̀kan nínú wa kẹ̀dẹ̀ rí ẹ mọ̀ bóyá mentality ìgbà yẹn ni mo lè fi sọ àti máa wò pé ibi tí mo dé yìí o gbogbo bùkátà gbèsè ayé mi ọ̀gá mi ló gbọ́dọ̀ bá mi gbọ́. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọ̀gá náà ó ní tiẹ̀ tó ń rán. mo lọ sọ́dọ̀ àlàyé kan ní ọjọ́ kan ní òkè àrò wọ́n pè ní ẹni ọlọ́pẹ́ gíwá jésù gíwá èèyàn tó dáa ni. ìjọ tí mo débẹ̀ mo gbọ́kadà mi lọ. aṣáà ń ṣe fàájì níbi tá a jókòó sí. wọ́n wá níyà aṣáà ń sọ̀rọ̀ mo wá níyà mo ní ìfúngàn pé ẹni ẹni wá jẹ́ lára àwọn ṣàmànà ọlọ́kadà ní gíwá mo ní ìfúngàn ọ̀kadà mi pé mo máa fi ń jámà dáadáa. ó ní wọ́n dùn mí oníkọ́mẹ̀gẹ́ mo máa fi ń jámà dáadáa. ó kọ́kọ́ tọ́ bá àpò kọ́kọ́ fún mi ní 1000. ó ní 1000 yìí ó ní kí n kọ́kọ́ fi ṣe owó epo ọ̀kadà tí mo gbé wá. ṣẹ̀dẹ̀ rí ta bá ń gbọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn fans olórin tó bá ń sọ nípa wa kò ń dùn mọ́ mi nínú nípa wa tá à ń tẹ̀lé àwọn ọ̀gá wa yìí. ṣòtí ẹ mọ̀ pé ẹlòmíì tó bá ti débẹ̀ ó lè ṣe fàájì àlàyé fún wa ní nǹkan tó bá rago lọ́wọ́ yín ó rẹ́dí àti bọ́ tó bá rí bàtà ẹsẹ̀ ó rẹ́dí àti bọ́. ọ̀gá mi kẹ̀dẹ̀rẹ́ héètì kínní yẹn ẹ̀sà tá bá wà lórí stage pé mo kàn tí ẹ̀ náwó báyìí pé tó bá ojú tó máa fi nà yàn ká tó ṣe máa sọ pé ẹ mọ̀ gbogbo kínní náà kò dẹ̀ fúnyàn lápọ̀nlé tó kò fúnyàn lápọ̀nlé tó bí mo ṣe wà kò sí ẹni fáǹsì ọ̀gá mi kan tí n bá pè ọ̀ tí n bá mẹ́sàgì wọ́n máa reply mi ó ti mọ̀ kí mi ò ní gbé bùkátà wá. àwọn kọ̀ọ̀kan wà o tó jẹ́ pé mi ò rí wọn rí ọ̀rẹ́ ọ̀gá mi kan wà wọ́n da ṣẹ́rí mo gain a lot lẹ́yìn lára Atawẹwẹ ẹnìkan wà London Angela mi rí wọn rí o àti ìrìnàjò dèní láti 14 years mo ti dé Atawẹwẹ oríṣiríṣi nǹkan náà ti ṣe fún mi. so ara ta ni mo ti gain ẹ ara Atawẹwẹ ni àyìnbó àwọn fans ọ̀gá mi tó máa sọ wọ́n pọ̀ tí máa ní kí n máa dárúkọ gbogbo wọn pọ̀ even àyìnbó àwọn personal fans club kan kó tẹ́ pé tọ́ba ti fi lè mọ̀ pé behind camera làwa wà àwọn tó ń ṣiṣẹ́ lórí stage wọn náà dámọ̀ but àwọn kọ̀ọ̀kan náà dámọ̀ pé àánú Àgbèlà rí wọ́n ń ṣe dáadáa even títí kan Saheed Òṣùpá títí kan àwọn currency ṣe ti get but mi ò lè ti torí pé kí wọ́n torí pé wọ́n nífẹ̀ẹ́ mi kí n wá sọra mi di bẹ́gà ṣe get ìdí nìyẹn tí mo ṣe ń fọ̀kadà ṣiṣẹ́. ṣẹ́ṣì fi ń ṣe dìsín. mo ti stop in 2023. ṣé ó bàlẹ̀ wá ló báyìí. mi ì lo uber o mo ṣì ná ọ̀kadà mi o ti máa ń gbé jáde o. bọ́tẹ́ fi ṣiṣẹ́ mọ́. torí pé ìjọ kan ní 2021 mo jáde ní ìdajì torí mo ti máa jáde láti kọ́ bí 5. láti sáré ṣáájú mu. bẹ́ẹ̀ ni títí 10 tí n bá fẹ́ wá studio màá ti sáré iṣẹ́ di 10 mo máa gba studio lọ. but ìjọ yẹn mo wá ṣiṣẹ́ for 2 hours mo wá pa 1350. ẹ̀sà mo pa 1350 ìjọ yẹn ni mo bá Ọlọ́run mi dá májẹ̀mú. tẹ́mọ̀ àwọn ọ̀nà ọ̀tá yẹn nígbà yẹn tó fi wọn náà ló gbé ẹ̀wọ̀n tí ṣe ń gbà gbàgàgbàgà ìrora lórí ọ̀kadà yẹn. ìjọ yẹn mo bọ́ Ọlọ́run dá májẹ̀mú mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé májẹ̀mú tí mo bọ́ Ọlọ́run dá ìjọ yẹn pé mi ní fọ̀kadà ṣiṣẹ́ mọ́ Ọlọ́run dẹ̀ bá mi gbà. nǹkan tó dẹ̀ yẹ kí n stop ẹ ni pé kàrí àti mo gbé dání ìjọ a máa lọ ṣóun gbà mí tí máa rí 50,000 lórí stage even more than that tó yẹ owó tí mo máa pa lórí ọ̀kadà yẹn máa rí níjọ́ kan owó tí mo máa pa lórí ọ̀kadà lọ́sẹ̀ kan máa rí mi kúkú àwọn pé iṣẹ́ yìí gan tí n bá kúkú gbájúmọ̀ tí n bá kúkú fèsì ẹ̀ tèmi náà rí brand ara mi it will bring another thing for me ní o lè ka èmi gan náà track tí mo ti kọ even tí n bá kàn track yẹn ọ̀gá mi máa lọ like ẹ̀ o mo ti ṣorin birthday fọ́gá mi Lájí Sùlàìmọ́nù àdó Atawẹwẹ mo ti ṣorin birthday fún wọn tó jẹ́ pé wọ́n tún lọ comment ní Facebook wípé bẹ́ẹ̀ ti ẹ̀ rí mo jẹ́rìí ọmọdé jùmọ̀ wọ́n tún pè ń pé ànáìsàn àgbà yìí nǹkan tó ṣe a máa tún mi ṣe o nǹkan kan bẹ́ẹ̀ ṣó ti yẹn so ọ̀gá tó bá ń fún yàn ní I can call it much empowerment because yàtọ̀ sówó but tó bá encourage èèyàn ṣe ti get even gan nígbà tó di last year ó lórí nǹkan tí mo ti ṣe oníbẹ̀rẹ̀ fún màmá kan wọ́n pe àmọ́ yẹn ní jẹ́ promotion London náà wà sọ̀rọ̀ mi kan ló ní kí báwọn ṣorin yẹn fún wọn
ṣùgbọ́n tó dẹ̀ di last year táwọn nǹkan kan tún wá tó link èmi àti màmá yẹn pọ̀ gbà tó dẹ̀ fẹ́ sáìnì wa but mo ráàánú Ọlọ́run gbà mo láti pe ọ̀gá mi pé hello sir mo kọrin birthday fún màmá kan ní 5 years ago màmá yẹn wá sọ pé àwọn láìkí bí n ṣe ṣe pé bí akáwọn kókó promote mi máa wòrán gbà first elégbè bẹ́ẹ̀ ni kò ṣẹlẹ̀ rí lágbólé fújì sà. kí ni ò ṣẹlẹ̀ rí. ṣé rí nǹkan méjì kan wà tí ò ṣẹlẹ̀ rí lágbólé fújì lórí àwa tá à ń gbèrin ni. lórí elégbè. bẹ́ẹ̀ ni wọ́n ti fáwọn onílù láwọ́ọ̀dù lóríṣiríṣi ṣó ti yẹn ń sà bò lórí elégbè kò sí elégbè tó fún láwọ́ọ̀dù rí ẹ̀mí ò tí ì bá pàdé rí. even Ọmọbataro Entertainment in conjunction with Fullman they gave it to me this year as the best backup singer. bẹ́ẹ̀ ni sà wọ́n fún mi ìjọ wọn ṣe inauguration fún gọ́fúnà Fullman níbàdíwá wọ́n fún mi wọ́n tún fún mi ní mi nìbàdàn ìyẹn kan bẹ̀ ṣé wọ́n mọ̀ pé gbogbo àwọn ọ̀gá wa mọ̀sán náà ti pàpẹ́ láwọn ọ̀gá kankan náà rí táwọn náà fi dá dúró ṣó ti yẹn bọ̀tí wípé elégbè tó ṣì wà lọ́ndà ọ̀gá tó ṣì ń gbèrin lọ́ndà ọ̀gá tí promoter kan wá wò tó wá sọ pé òun fẹ́ sign ẹ̀ kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni sà so nígbà tí ń jẹ́ promotion táwájọ papọ̀ pẹ̀lú àwọn dáńpà ló ń gò nígbà yẹn pẹ̀lú Slaboji àtẹlẹ́gùn Akeem bẹ́ẹ̀ ni àtẹlẹ́gùn Akeem ìyẹn ló jẹ́ kí n sọ pé ríro ní tènìyàn ṣíṣe ní tọ́lọ́run ohun táyé rò pé ó dógún ọdún lọ́lọ́run bá mi ṣe o lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ promotion lọ́lọ́run bá rán wá pẹ̀lú àtìlẹ́yìn dáńpà Longo Records pẹ̀lú Slaboji Paco Entertainment elégún Akeem ẹ̀gbọ́n mi Àjàlá pẹ̀lú support Àdìó Súlèmọ́nà ìdùnnú wọn gá mi ètú Atawẹwẹ ṣọmẹ́sì bẹ̀rù bá mọ̀nù rò Olasunkanmi ó yẹ kó dúpẹ́ ẹ jẹ́ promotion gbà mí tọ́wọ́ tẹ̀sẹ̀ because nígbà tó mọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín jẹ́ ẹ jẹ́ iná rògbà elégbè bọ́ nítorí pé a rí àánú gbà ọ̀rọ̀ tí mo sọ bọ̀ bí ṣe pọ̀ gá mi ni ló kọ́la a lọ sí deal of agreement wa ní August 20 last year ìgbà tó dé on the 19 mo tẹ̀sán ọ̀gá mi gba ẹ̀ ló sà mo fẹ́ rí yín sà ọ̀wá àfà kí ló ṣẹlẹ̀ mo ní mo fẹ́ tó bá rí mi náà ṣe bọ́rọ̀ ló fẹ́ sọ báwo rí màá sọ mò ń gbọ́ màmá kan tí mo kọrin fún un orin bẹ́ẹ̀ de tipẹ́tipẹ́ o wọ́n náà fẹ́ sáìn mi o bí àwọn lè ṣe rẹ́kọ̀dù fún mi ọ̀gá mi wá ní wẹ́ tó bá jẹ́ pé nǹkan tó máa múrin àjò ẹ tẹ̀síwájú nìyẹn I will never discourage you máa bá wọn ṣe nǹkan tó ń ṣe lọ bẹ́ẹ̀ ni sá so kíní yẹn ó wá fún mi ní joy ó tún fún mi ní grace láti máa tẹpẹlẹ mọ́ iṣẹ́ Atawẹwẹ. ó fún mi ní joy láti pé irú ọ̀gá tó lè ṣe nǹkan báyìí mi gbọ́dọ̀ disappoint wọn ṣó ti yẹn sà so adọ̀lọ́ ṣe deal of agreement yẹn assign màmá ẹ̀ ti ṣe ábọ̀mù fún wa o. ṣó ti wá jáde. kò ì jáde sà. ìgbà ló fẹ́ jáde. ó máa launch in January lágbọ́rọ̀ lọ́hùn sà. 2026. lágbọ́rọ̀ lọ́hùn sà. ẹ tún ṣì ń bọ̀ lórí ètò ilé ẹ̀kọ́ sí ẹ tẹ́ bá ti mú date yẹn tá bá ti mọ date àtún wá sọ. ẹ sà èmi ò ń ṣeré o tá bá sọ pé à ń lọ play èmi ò lọ play mo tún wá kọrin kan mo ní ṣé mi ní ṣọ́mẹ́sì mi ìyàn lámẹ́sùn kan mi ṣé mi lánú Olúwa ọmọ Òṣòdì má fò olùkọ́ àdòdò ṣáni lómi àánú mo wá ní ṣé mi lánú Àgbela ó tí ẹ ti mọ̀ ti pẹ́ kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àìmọye èèyàn ló mú àánú Àgbela wọ́n kàn mọ̀ àánú Àgbela ni wọn ò mọ ojú ẹ̀ gangan bọ̀ tí ìbá wa sọ pé ṣé mi lànà Àgbela tí mo kàn sọ pé ṣọ́mẹ́sì wọn ò lè define dẹ ṣọ́mẹ́sì náà kàn máa lé lọ àánú Àgbela máa wà lọ́tọ̀ ni bó ló jẹ́ kí n kàn báyìí pé ṣé mi lànà Àgbela ó tí ẹ ti mọ̀ ti pẹ́ àmọ́ lọ́wọ́ yìí ó ti di ṣọ́mẹ́sì ọmọ tó ń sọ ògo tuntun lágbo fújì Ọlọ́run ló tàn ná mi àánú ògo mi tó tàn yín lọ́la Ọlọ́run kò ní kó. ẹ náà tẹ́yìn bá kọrẹ́nsì ta ló fẹ́ gbẹ̀rẹ̀ fẹ́yìn. bàbá mo ti lélẹ́gbẹ̀ tèmi. ẹ mọ̀ gbéṣẹ́ mi ni. bẹ́ẹ̀ ni. ṣéyàn lè kọ. èèyàn lè kọ ṣùgbọ́n kò dàbí àjẹbí kò dàbí ẹ̀bùn. èèyàn ti ní. bẹ́ẹ̀ ni. orígbà tí mo ṣe fọ̀rọ̀wérọ̀ fún elégún mo ní ṣéyàn lè kọ ṣẹ́ẹ̀lù elégún léèyàn lè kọ. èèyàn lè kọ ṣẹ́rí iṣẹ́ ìlú ṣẹ́ríṣẹ́lù ó yàtọ̀ sí iṣẹ́ ohun
ẹ sà mi ò lè sọ pé nìkan lọ̀gá nítorí pé gbogbo wa àjọ ń wúlò fúnra wa. ṣó ti yẹ torí pé onílù lóòótọ́ wọ́n lè máa dá lùlù báyìí kọ́ máa dá lùlù kọ́ máa kọrin sí i. àwọn olórin lè dá wà báyìí wọ́n á máa kọrin àwọn èèyàn á dẹ̀ máa náwó fún wọn. but nígbà míì tó ẹgbẹ́ tó nílù bá ń lùlù yẹn sọ máa nídìí àwọn colleagues kan ṣó ti yẹn sà láti máa túmọ̀ lù yẹn so that àwọn ayé lè gbọ́ nǹkan tó ń sọ òun ló bí torin ti lù. tí Alhaji Wasiu Alabi ṣe fún Elégún nígbà yẹn torin ti lù gbogbo àjọ ṣe kí ni àjọ ń wà ní bẹ́ẹ̀ ni ó dàbí ọkọ àti ìyàwó ní gbogbo ẹ̀ náà ló ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn. ẹ lè jẹ́ kọ́ ọmọ yín ṣiṣẹ́ orin. bàbá iṣẹ́ àlùbáríkà ni bẹ́ẹ̀ ni sà ọmọ mi obìnrin tó bá ó máa ráìtì orin láti ó máa ráìtì orin dictionary kalẹ̀ báyìí yes obìnrin ni ó máa ráìtì orin. irú orin wo ni ká sọ pé ìwà ń kọ. bàbá gbogbo ẹ̀ lèmi ń kọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bíi. gbogbo ẹ̀ lọ́lọ́run fún mi ní orí ọ̀fẹ́ bíi. máa kọ islamic torí pé mo gbé islamic dáadáa mo dẹ̀ gbérin fáwọn islamic ní studio dáadáa ẹ rántí pé mo sọ pé ajíwèrè la fi bẹ̀rẹ̀ ládó ní 80s so ṣọ́ọ̀ṣì ni mo fi bẹ̀rẹ̀ nígbà tí mo padà sí mú àfẹ́ ní ìgbérin fún wa sí mò ń kéwù mo tún kọ fàákọ̀nà bí iná fi kálíkì wà fẹ́ kòlókin wà láàmì ó dànù fẹ́ elémi wà lákàrà mi ike àtọ́lá tó pọ̀ fún mu wọ́n mọ̀ aṣíwájú ẹ̀dá ẹni tọ́lọ́hún ṣàlẹ́ ẹ̀ṣà pẹ̀lú ìwà dáadáa ẹni tọ́lọ́hún ṣàlẹ́ ẹ̀ṣà nínú àwọn atọ́rẹ́ nínú ìwà tánábì ní lọ́lọ́hún fún Kasinati bàbá mi pẹ̀lú ìwà dáadáa aláǹgẹ̀rẹ̀ Kasinati aláàánú mi kò sóhun tí ò lè fi tọrẹ àtúmọ̀kọ ṣubúwánà àlèkè náà ṣubúwánà rọ́ọ̀sìkì náà ṣubúwánà mọ́ sọ wàrà dóníyàbẹ̀ kóde rọ̀ tẹ́rí gbogbo kínní ẹ̀kọ́ ni fún tọ́lọ́ bá ti fún yàn lẹ́bùn èèyàn láti tún máa wá mọ̀ yẹn kún. àánú ń tẹ́ gbé yìí pọ̀. bàbá àánú ọlọ́run a tún kọ́ hip hop o bẹ́ẹ̀ ni à ń kọ́ hip hop mo ń gbé hip hop at least mo sì gbérin sínú iṣẹ́ small doctor kan ó ní orin ọ̀gá mi kan tó ń trend ń sìn orin Atawẹwẹ kan tó ń trend ń sìn hip hop ni mo gbérin sínú ẹ̀ bàbá ká ẹ̀ mọ̀ ṣẹ́rí Agbájé Lọ́lá bàbá àṣẹ òrìṣà ẹnu mi o àṣẹ òrìṣà ẹnu mi èyí tá a bá wí lolódùmarè ó gbà àṣẹ òrìṣà ẹnu àtúwọ́n Ifá làkọ́dá olú òun làkọ́dá olódùmarè ìkìn làkọ́dá olúwo òun làkọ́dá olódùmarè ẹ̀sìn yóò kó o lè wà ayélẹ̀ orin fani. tẹlẹgùn kọ. ọmọ eléégún ni mí. ọjà ò lè tán nílé eléégún béèyàn méjìlá bá rí mọ́kàlẹ́ kan egungun yé wa òòṣàyè wa ó yá ká wa ó kúrúurú ló bẹ́ẹ̀ lọ. ṣó ti yé yín adẹ̀tún kọ ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yán olùgbàlà lọ́lọ́run mi ò yẹ kí ọkàn mi máa yọ kó sí ròyìn iná kalẹ̀ ìṣẹ́ ìgbàlà parí ná mo dí tolúwa mi lónìí òun ló pe mí tí mo sì jẹ́ mo fáyọjì pé mi ọjọ́ ńlá lọ́jọ́ so bàbá. aláǹkéré. bàbá mo fèsì o even gan ọ̀gá mi Alhaji Sulaiman Atawẹwẹ ò lérò bóyá mo lè sọ ní gbangba yes sir because ṣé àwọn ọ̀rọ̀ kankan wà tí ò bò tó jẹ́ pé tí n bá rántí ó máa ń dùn mí ọ̀rọ̀ yẹn dẹ̀ ni pé ṣe rí Atawẹwẹ iṣẹ́ Atawẹwẹ Fuji music generally wọ́n believe pé àwọn ní Fuji onímùkúmu ni wọ́n nǹkan kan gbogbo àwọn ọ̀gá wa tẹ́mi bá ṣe lájọ́ tí mo ti ń lọ studio Òṣùpá Currency Paso Atawẹwẹ gbogbo wọn mi ò rí ọtí lẹ́nu wọn bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ tí kalẹ̀ báyìí ní studio kí n rí lẹ́nu àwọn ọ̀gá yẹn rí ṣó ti yé yín so bọ́ọ̀ tẹ́ mọ̀ pé iṣẹ́ wọn yẹn ègbè ó wà lórí orin tí ègbè bá kó lórin mo ní kọ gan tí ègbè bá ń drop wọ́n máa bí step back lọ́ máa jẹ́ fún lórin yẹn ṣùgbọ́n tí elégbè tó bá ń ṣá parapara tó dúró re tó ń back to back fólórin yẹn sà ó máa jẹ́ ìwúrí fólórin yẹn nǹkan tó fà á náà tó fi jẹ́ pé normally mi kì í mu títẹ́lẹ̀ but torí pé mo fẹ́ dá Atawẹwẹ lọ́rùn ṣó ti yẹn sà máa kàn wò pé tẹ̀jẹ̀ kí n taste díẹ̀ ẹ̀sà àti bá dán wò fẹnujá àti fẹnujá o ṣẹ́rí this is one
bitter experience tó jẹ́ pé tí n bá rántí ó máa because there was a year tẹ́ pé I lọ play l'Abidjan èmi nìkan lè lẹ́gbẹ̀ẹ́ tó máa ń lọ tẹ́gbẹ́ tá a bá ti campus bẹ́ẹ̀ yẹn tó bá pẹ́ set tó bá pẹ́ wọ́n yọ tó bá pẹ́ wọ́n count ni èmi nìkan ni máa lọ àwa débẹ̀ pàtí yẹn fẹ́ ó láàjì gan a dẹ̀ ti ń kọrin lọ máa gbà pàtí mo gbọ́dọ̀ take action kí n bàbá ń bá mu jáde ní ẹ̀. l'Abidjan. ẹ̀sà wọ́n gba máìkì lọ́wọ́ mi wáyà lásán ni mo fi ń gbé bẹ́ẹ̀ ni wọ́n gba máìkì lọ́wọ́ mi ẹ mọ̀ tó ti ń rí peter rẹ̀ bíi ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin but ẹ mọ̀ kò sí ọ̀gá olórin náà tí ò ní dùn ó dùn wọ́n gan o but tó bá bínú èmi fúnra mi. ẹ mu ti yó. bàbá mo mu ti yó irọ́ ọ̀dà o ṣé rí gbogbo kínní yẹn mo padà wá jókòó kínní tó bá yẹ pé àléébù ni kọ́lọ̀ ń bá mi yọ bàbá ojú lásán ṣe wèrè ó ṣeé ṣe torí pé àti ṣẹ́rí mentality àwọn èèyàn wa lè tún lè fi kọ́gbọ́n díẹ̀ tá a bá gbé kinní yẹn sára àti máa ń gbé sára pé tí n bá mutí mi ò ní lè kọrin or tí n bá high mi ò ní lè kọrin but each every time tá a bá lọ show tí n bá mutí tá a bá parí eré tán bàbá ojú mi máa lálẹ́ kedere báyìí àwọn tọrọ kọ́bọ̀ tí n bá pa màá rí mú délé inú mi á tún dùn mo máa ń ní much joy ara mi máa ń yá gágá but tí n bá ti mutí àwọn àlè rówó gan mú délé ṣó ti ń sà àlè rówó mú délé so àwọn làwọn ẹ̀kọ́ but ìgbà tó fún mi láwọ́ọ̀dù nígbà yẹn ọ̀gá mi Atawẹwẹ wá sọ fún mi pé sórí tí n bá ń bá yín fa nǹkan tí n bá ń bá yín jà pé má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí ṣé wọn náà rí ń sìn wípé ó yield ó dẹ̀ favour ẹ̀ because àwọn máa sọ pé tó o bá dáa tán tó o di professional tán èmi kọ́ ni máa gba glory yẹn ìwọ ni bọ́n mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lẹ́yìn Alhaji Sulaiman Ade Atawẹwẹ lẹ́ni mo rí tèmi mú bẹ́ẹ̀ ni mo rí tèmi mú o nítorí pé láti bí 14 years yẹn àwọn kan ti gbèrin àwọn máa fà á tó kọ́ tẹ́ bá ti rọ́ ní báràkẹ́ máa ṣàánú wọ́n ti gbé ọmọ afá ti wà l'Amẹ́ríkà Ibro náà ti wà l'Amẹ́ríkà ẹ mọ̀ nígbà tẹ́mi náà ti wà bẹ̀ láti bí 14 years èmi náà ń ṣoríṣiríṣi nǹkan Atawẹwẹ náà àwọn dẹ̀ máa ń láì kí wọ́n wà creative ẹ mọ̀ ìgbà Tatawẹwẹ ti máa ń kọ tó bá bí ẹ̀rí ni. bẹ́ẹ̀ ni àwa kọ orin yẹn ní Sidolat ní 2021 níjọ́ yẹn Ọlọ́run kàn fàṣẹ sí ni oríṣiríṣi orin lèmi náà ti kọ lẹ́yìn Atawẹwẹ tí mo tètè tèmi náà ti fi gbèdá lára ṣùgbọ́n tọ́lọ́run tí tì síta but faithfully 2021 olóyè kan kọ onítọ̀ ọlọ́lọ́ kọrin sí mi lẹ́nu látòyè ògbọ́n tó wí onítàn bá bí ẹ̀rẹ̀ ìmísí yẹn náà kàn wá ni mo kàn ní ajá máa jó ọmọ ṣọba lójú tán bá bí ẹ̀rẹ̀ máa lọ bá wọn wá tó bá lọ bá wọn wá igun ayọjú ọ̀tún àkàlà ayọjú òsì múríjọ tó ló máa bá sànà tó ló máa bá ọmọ látòyè ló máa bá àgá ọwà ló máa bá bọ́lọ̀ ṣe gbà nìyẹn. ẹ wá wo gbogbo orin ta ti ń kọ bọ̀ orin ẹ̀ yàgò fọ̀tẹ̀ ọ̀tẹ̀ ló rọ̀ rẹ́mi má lọ bá àwọn ṣọ̀tẹ̀ rárá wọn lọ tẹ̀ wọn kì í ṣe ohun rere láyé bógun bàjẹ́ lọ ó dájú ọgbọ̀n ajẹ́bọ lọ́jọ́ kun ọ̀rẹ́ mi má dà mí o ẹni bá dà ṣó ti àwọn orin lóríṣiríṣi tí mi ò lè kà mo wá dúpẹ́ pé tèmi náà gbé kò dẹ̀ ní gbé àmì Ọlọ́run sá nítorí pé ọmọ kan ṣoṣo lásán ó ju 2 million ọmọ lọ kọ́lọ́n ṣe gba ọmọ wa lólóríire Ọlọ́run tó jẹ́ kán gbọ́ ọmọ àfà lẹ́yìn Atawẹwẹ Ọlọ́run tó jẹ́ kán gbọ́ àwọn Ṣínà Àlàó lẹ́yìn Pàṣọ Alhaji Wasiu Alabi tó jẹ́ kán máa gbá àwọn àwòkó tó jẹ́ kán máa gbá àwọn kòkò tó jẹ́ kán máa gbá àwọn tí ṣókì tó jẹ́ kán máa gbá àwọn Túndé Aralamọ àwọn àtfọ́tì lẹ́yìn Barrister tó jẹ́ kán máa gbọ́ àwọn Ṣékélé bẹ́ẹ̀ àwọn Ṣínà àwọn ẹ̀gbọ́n mi Samson Òròkì tó jẹ́ kán máa gbá àwọn Sunday Ọ̀rọ̀bọ̀ tó jẹ́ kán máa gbọ́ àwọn bọ̀dá Túndé ṣótì àwọn Túndé Aralamọ náà pẹ̀lú Túndé lẹ́yìn Àyùbá mo dúpẹ́ pé láàrin àwọn elégbè onífújì ní àkókò tèmi náà ṣe fi ń gbèrin yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀sà nínú elégbè orílẹ̀-èdè Nàìjíríà o mo mọ̀ pé tó bá jẹ́ sọ pé from 1 to 10 Ọlọ́run fèmí náà sáàrin wọn kò dẹ̀ ní yọyín kò lágbára àmì Ọlọ́run sá. ìmọ̀ràn wọlé á ní fún gbogbo àwọn tó ń wò wá kó tó di ẹdún náà ẹ ti ń gba play báyìí. mo ń gbà ṣó mo ń gbà ṣó. so ṣọ́ọ̀ṣì náà bí yín sí. bẹ́ẹ̀ni ní má folúkú. bẹ́ẹ̀ni sá wọ́n gbé yín lọ sí Adó. wọ́n gbé mi lọ sí Adó tán wọ́n tún dá mi padà. àtàn dá yín padà ṣọ́ọ̀ṣì lẹ́wà wá. àwa continue. ṣùgbọ́n àtẹ̀jẹ̀ fújì wọn á bẹ̀rẹ̀ ló wá. bàbá mo pàdé ọ̀rẹ́ mi kan a lọ play fún kábíyèsí ọba ṣọ̀gá iṣẹ́ ẹ̀ lọ́rẹ́ mi yẹn fi là lẹ́nìí ni mo kọrin fún ní 1998. 1998. bẹ́ẹ̀ni tí mo ti ń dàgbà show ẹ mọ̀
so táwọn kan bá wò wá ń sìn bóyá wọ́n fẹ́ àánú tiẹ̀ wá display ká tún wo nǹkan tuntun. bàbá ó lọ fà ó. title record ìgbà ọlẹ́ ló máa jáde náà. one day ni title ẹ̀. one day. lọ́jọ́ kan ló máa ṣẹlẹ̀ tí ilẹ̀ máa ṣú tí ilẹ̀ máa mọ́ tán máa ní ó ti yá wípé Messi ó yá nílùú London ó yá lamẹ́ríkà wọ́tọ̀ lápapọ̀ kí n wá lọ síbẹ̀ lọ kọrin. one day. ọjọ́ kan lèèyàn kú ọjọ́ kan náà bímọ sáyé ọjọ́ kan lèèyàn ńlá kọ́lọ́ má jà sórí ibú. ẹ̀yin náà wọ bẹ̀sẹ̀. àmì àmọ́ pé ẹ̀kọ́ tá a ti kọ́ ẹ wo years mo ti ń gbìnrin bọ̀ sotọ́lọ́ bá dá mi láre lẹ́nu sokolo nìkan tó ti wá ń kọrin tóun náà ti ń dá kọrin bọ̀ fún rẹ̀ láti bí 20 years kó wá sọ pé òun senior mi ṣé mọ̀ pé ó máa lọ fáà díẹ̀ àwọn experience tí mo ti ń tò bọ̀ yẹn ok ẹ wo orin Atawẹwẹ tó bá bí ẹ̀rì àbí orin Atawẹwẹ tẹ́ bá ti ró ní bára kẹ́ máa ṣàánú ṣé mọ̀ pé àwọn ọmọ 90s wọn ò lè dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ 90s torí pé wọn ò tí ì gbọ́n tó bá tẹ̀ máa dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn bí i 2015 tó ti ní làákàyè níṣẹ́ bọ́ tó bá wá ń dá sọ̀rọ̀ tó ń bu lágbájá tó ń bu àwọn mọ̀kàn máa wò wọ́n báyìí pé you people don't know anything. ṣé o ti ní bàbá dúpẹ́ fọlọ́run ẹnìkan wá lọ kọ́mẹ́ǹtì sí orin Atawẹwẹ yẹn so na this guy see this song ẹ lè imagine ọ̀rọ̀ yẹn so ẹni ìlú kọ orin possibly kó náà ti máa bá wọn bọ́ Atawẹwẹ yà ìgbà wo ló dé kíníkan but ṣó ti òun náà máa gbọ́n bá orin yẹn ni ṣé mọ̀ pé Alhaji Saheed Òṣùpá Atawẹwẹ Pasuma Taye Currency Rẹ̀mí Àlùkò Òbésèré Ṣínà ó dàgbé ṣínà ìmọ̀ bóyá Ṣínà Alhaji Ṣínà bàbá mi Ṣínà kan wà láàrin wọn pẹ̀lú Ṣẹ̀fí Àlàó wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n wà nínú ẹgbẹ́ Focus yàtọ̀ sí ẹgbẹ́ Fuji musician yàtọ̀ sí ẹgbẹ́ Fuma wọ́n ń dáṣẹ́ ẹgbẹ́ Focus ṣe rí tí orí àwa tá à ń bọ̀ torí wa bá sẹ́ẹ̀tì dáadáa torí wa bá pé dáadáa ó yẹ ká mọ̀ wípé a kì í dá síjà àwọn ọ̀gá eléré even ọ̀gá mi gangan máa sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ọ̀gá Atawẹwẹ pẹ̀lẹ́ nìkan tọmọ lẹ́yìn bá fẹ́ dá sí báyìí ó máa fàyà ẹ̀ ní o. kò kàn ẹ́. bọ́bọ́ àwọn làwọn ń bára wọn fa nǹkan àwa tó ra wá mú má lọ́nà ọ̀gá mú ṣòro ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní kò tí ì kàn dọ́dọ̀ ti yín tí bàbá àtìyá bá ń jà kọ́ ọmọ kankan tó bá ti fẹ́ forí gbègùn kó má dá sí. mo rántí ọdún kan bóyá ó ti tó bá bí 6 or 7 years ago ń sìn iṣu kan ṣẹlẹ̀ láàrin Atawẹwẹ àti Alhaji Pasuma ní Àgbela Àyìndé iṣu yẹn ó tíkì díẹ̀ so iṣu yẹn wá ṣẹlẹ̀ nídàájí Monday àwádẹ́ rìkọ́dù Goodness and Mercy Paso níjọ́ Wednesday bí Paso ṣe dé studio tán bá mi àánú ó wá studio mo ní mo wá sáà ṣe nǹkan tó wáyé pé àwọn náà jẹ́ ẹni tí ò dáa wọn ò ní jẹ́ ní dúró ń jọ yẹn tọ́wọ́n bá lè sọ fún mi wọ́n á sọ fún làwọn máníjà ọ̀wọ́ yẹn ẹ̀jẹ̀ kò kúrò ń bè bọ̀ nítorí pé mo ráàánú gbà lọ́dọ̀ wọn kọ́lọ́ má fi nǹkan kan ṣẹ̀mí wọn tó bá tún wá jẹ́ pé ọ̀gá mi Atawẹwẹ náà tún wá jẹ́ ẹni tí ò dáa ni bí mo tún ṣe lọ gbérin yẹn báyìí tó ti gbọ́ báyìí ó yẹ kó ti lé mi dànù tipẹ́tipẹ́ kò sí nǹkan tó kàn wọ́n ṣó ti yẹn so kíní yẹn lágbára Ọlọ́run ibi kankan ò ní ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọ̀gá yẹn bí Paso ṣe sọ̀rọ̀ ọjọ́ yẹn pé mo wá studio mo ní mo wá sáwọn ni ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àtọ̀gá yẹn mo ní ẹ̀ sà mo ní mo gbọ́ sà mo ní ẹ̀yin lọ̀gá wa tẹ́yìn ọ̀gá olórin méjì bá ń jà kó kà wá mọ́ṣẹ́ torí tẹ bá parí ìjà yín tán kò sí táwọn máa fojú sọ ní wàá gbà yìí dáadáa tó dẹ̀ ń ṣe sí mi kò dínkù even dáadáa tí Àjàlájí Sùlẹ̀mọ́nù Atawẹwẹ Òṣùpá gbogbo wọn tó ń ṣe sí mi gan kò dínkù wọ́n tún máa ń fún mi lówó o pẹ̀lú màláìka o gbogbo wọn máa ń ṣàánú mi àti kọ́rẹ́sì o funny enough wá ni pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní November baba Paso ṣe surprise birthday for Atawẹwẹ ní 3 months after ní February kí tí wàá lọ gbéjà tí wọn sórí ṣé mọ̀ pé olúwẹ̀ wọ relegation nìyẹn because mi nílé dọ̀dọ̀ Paso mọ́ ẹ lọ wo gbogbo àwọn tó ti ń dá síjà àwọn ọ̀gá olórin bọ̀ látẹ̀yìn kí náà fi dà lé ní ok ìgbà tí Currency yẹpẹrẹ kékwá sí ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yẹpẹrẹ kékwá ìjà ti parí sí wọ́n wà nínú ẹgbẹ́ Focus gbogbo ọ̀nà jọ ń ṣe so tẹ́mi bá tí Paso àtàtà bá ní iṣu sí kí n má bẹ̀rẹ̀ sí ní bú Paso àbí kí n má bú Currency nítorí pé mo gbèjà ọ̀gá mi ẹ mọ̀ pé wọ́n wà nínú ẹgbẹ́ Focus wọ́n máa pàdé ní meeting ọmọ ẹ̀ ó ń bú mi àbí ẹ má dá ọmọ ẹ̀ ló ṣe mọ́ra wọn jẹ́ bàbá àwọn ọ̀gá yìí wọ́n ti jagun ìgbésí ayé wọn débi tán délé ni. Àánú nítorí àkókò wa ẹ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín part 1 rèé tó bá ti di pé ṣẹ́yìn fẹ́ jáde lágbára Ọlọ́run á rí part 2 ẹ̀. nọ́mbà mi ni 0806813
08068139676. lẹ́ẹ̀kan sí 08068139676. ṣé o ní WhatsApp number yín. WhatsApp number. now kí ni àwọn social media handles yín. Anuoluwapo. okay. Facebook account mi. Facebook account mi yẹn náà ló login gbogbo everything. Anuoluwapo Akínọlá Adéjùmọ̀. kí lẹ lè sọ nípa Skylark Sound Studio. ṣe rí ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé kò sí bórí ṣe lè pọ̀ lọ́jà kéèyàn má da tiẹ̀ mọ́ tó ṣe bí òwe sá. ṣe rí Skylark ó dáa ó ṣe é mú yan gan. ibẹ̀ láti ṣe fọ̀tálẹ̀ fọlọ́run ibẹ̀ láti ṣiṣẹ́ kàbákà tó wà. nígbà tí mo post iṣẹ́ yẹn ṣe microphone mi dà. ti kàbákà yẹn. bẹ́ẹ̀ni ọmọlájà mi ò ní àánú ibo ni studio yìí wà mú ni. Abẹ́òkúta ló wà. Abẹ́òkúta ni o. dìnnà Adédèjì náà tún pè mí. àtúwọ́tì náà tún sọ pé àánú ṣó ti yẹn ẹ mọ̀ pé àwọn producers etí wọn tún wọ́n gbọ́ nǹkan dáadáa wọ́n dẹ̀ mú best. so ẹ recommend the studio yẹn fáwọn tó bá fẹ́ ṣiṣẹ́. bàbá nítorí pé ṣẹ́rí number 1 ni pé ó ṣọmọlúwàbí ṣẹ́rí tíṣẹ́ èèyàn bá dáa èèyàn bá ní good rapport pẹ̀lú customer ó máa ní issue o but number 1 ni pé ó ṣọmọlúwàbí wọ́n ṣọmọlúwàbí ó tún wá ní àwọn ọmọ iṣẹ́ tó jẹ́ pé ẹ lè máa lọ́kọ́ máa fà yín báyìí. Yeah, a tún máa ń rán wọn búrẹ́dì àtẹ̀wà. ṣó ti yé yín. wọn kàn lè jẹjà mẹ́ta ní tí wọn mọ̀ pé òní jẹ kan tó àwọn ajẹ́ ìtọ́jú. àwọn náà jẹ kan tó kù àbá ṣó ti yé sà so ẹ mọ̀ yàtọ̀ sí ìwà ọmọlúwàbí tán ní. iṣẹ́ yẹn. ṣẹ́rí láìpẹ́ yìí mo sì máa gbé ẹni tó jẹ́ alákòóso iléeṣẹ́ yẹn wá sórí platform tó rọ́pọ̀lọpọ̀ ló ti ń béèrè lọ́mi nípa studio yẹn ṣẹ́rí gbà tá a ṣiṣẹ́ microphone mi dà yẹn. bẹ́ẹ̀ Skylark wá ní kí n fáwọn time báwọn fẹ́ travel wọ́n fẹ́ mú irinṣẹ́ kan wá tán fẹ́ fi mix iṣẹ́ yẹn wọ́n ní tá a bá gbọ́ so gbogbo owó tó bá fẹ́ ṣiṣẹ́ pátá. ó dàgbọ́n sanjó yẹn gan pé ó dàgbé pé iṣẹ́ yín làwọn gọ́gọ́ fẹ́ fi kinní yẹn mix ọ̀tọ̀ ni kéèyàn sọ pé ẹ má kì mí sínú iṣẹ́ yẹn ọ̀tọ̀ ni pé kéèyàn máa jà pé ọ̀gbẹ́ni orúkọ mi gbọ́dọ̀ wà nínú iṣẹ́ yẹn ọ̀tọ̀ ni pé kíṣẹ́ yẹn tún wá jáde kéèyàn náà fún rẹ̀ tún wá ní pé jẹ́ kí n repost yẹ ẹ sà inú mi ń dùn bàbá microphone mi dà bàbá kábàkájà ni kíbọn mú fi máa lọ kábàkájà ni kíbọn mú fi máa ṣe nígbà tí mo post ẹ ọbọ kan lọ. kábàká anybody ló lè pe kábàká Àjàní mi kàbákà lórí jìnnà nọ́mbà 1. ọ̀gbẹ́ni microphone mi dà. bàbá àwọn tó tún wá lùlù yẹn wọ́n tún wá pàṣẹ yẹn they finish it. ẹ sà téèyàn bá bímọ tí ọmọ yẹn bá ẹ̀yin àgbàlagbà lẹ́sẹ̀ pé tó gbóni bá jóore gẹ́gẹ́ bí mo sọ pé gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé orin ló máa ń drive ègbè orin mi wà tó jẹ́ pé ègbè 3 péré ó ti tó fún orin mi wà tó jẹ́ pé àṣìmọ́ máa gbé lọ. mo ti ẹ̀ rí pé gbàtẹ́ gbèdébì kan ní ṣe bàbá yìí ẹ̀sà ogun ẹ̀ máa yọ kóònù rẹ̀ ó dàpọ̀ máa gbowó sí i ẹ̀ sọ bẹ́ẹ̀ torí pé iṣẹ́ tó dáa ni torí pé yàtọ̀ sí pé bàbá ti wà tipẹ́ wọ́n yìí tún wà relevant wọ́n yìí tún wá rí ohun yẹn. ẹni wáyé torí kì í ṣe pógbọ́n ẹni tó wá tí orí kì í ṣe pógọ̀ àyànmọ́ ẹ̀dá ò ní ta ṣe ìbáṣe kọ́ lómi àárí ẹni bímọ láyé kì í ṣe pógbọ́n. wọ́n rí ohun yẹn ẹni tí òbí kì í ṣe pógọ̀. mo bá dádì yọ̀ nítorí pé nígbà tí Ọlọ́run tún wá ṣiṣẹ́ àrà ohun yẹn ò parun. ẹ lọ stream orin yẹn ní gbogbo streaming platform. torí pé ká ní nígbà tí wọ́n tún fẹ́ ṣe microphone mi dà yìí ni tí ohun yẹn bá ti lọ kò sálùbáríkà yẹn mọ́. ìrìn kọ́ ló tán tábẹ́rẹ́ fi rí tíntín o. ìrìn kọ́ ló tán tábẹ́rẹ́ fi rí tíntín. bábẹ́rẹ́ tọmọ rí odò kò ní lè ránṣọ. ìrìn kọ́ ló tán tábẹ́rẹ́ fi rí. ṣó ti yé. èròjà ò lè ra ohun tó wà lọ́jà tán. mára rò pé ojú ló pẹ́ sí yọ̀ láǹbọ̀ wá dára. ọmọdé Amẹ́ríkà lọ́jọ́ kan. ojú ló pẹ́ sí. Kasnati máa gba mọ́tò lọ́wọ́ mi. ojú ló pẹ́ sí. àánú Messi máa wọ London lọ́jọ́ kan. ojú ló pẹ́ sí. ó máa wọ Amẹ́ríkà lọ́dún yẹn. ojú ló pẹ́ sí. àwọn èèyàn ń lọ nìyẹn. babaláyé lọ sí gẹ́gẹ́ skeledi gbàgbà.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.